sùn dáadáa jàre. Lónìí máa gba àwọn òbí ẹ rí. Ọmọ olóòmọ ń bọ̀ jẹ́ tẹ̀ sójú ẹ̀. Ẹ gbà mí. Jẹ́ tẹ̀ sójú ẹ̀ lọ́gán. Káàkiri sójú jọ. Ẹ pa mí. Ẹ pa mí. Ó ti ń bọ̀ kó gbẹ́nu sọ̀rọ̀. Ọmọ yìí náà ta ẹ̀. Orí ẹ wà bẹ́ẹ̀. Ọmọ yìí. Ọ̀nà ojú ò bá jù. Ọ̀nà ẹ̀ ọmọ ró. Ìjayà wọ́ọ̀lù o. Ayé mi o. Ayé kò mi. Abáriwo èèyàn kan mọ̀ ń gbọ́ yìí. Abáriwo náà. Ọ̀nà yìí láriwo ti ń bọ̀. Ayé rẹ̀ ti gbẹgẹ́ báyìí. Àwọn ọmọ tó ń ṣẹlẹ̀ náà báyìí tó lè bá wọ̀. Padà ìdílé wọn tó sọ Ọlọ́run èmi lọ́wọ́ àánú mo fẹ́ sí o. Ìwọ wọnú o. Olówó ló kú. Olówó ló kú. Olówó ló kú. Láì pé kò sọ́ba kò sí kábíyèsí nílẹ̀ yìí. Ayé mi. Ayé mi o. Ọlọ́wọ́ bá dé sí mi. Ìpọ́kọ́ rèé. Ìdáǹdà bí o. Kí ló ìpọ́n mà rè yé bó ló ṣe kí ló ṣe ọ́. Bàbá Ìjayà ni. Ìjayà. Lóòótọ́ mo ń gbórúkọ arákùnrin mi mọ́ bó ló ti pàdé ẹ̀ bó ló ṣe ṣe. Ìjayà ló gbórúkọ ẹ̀ tó fi dà lálẹ́ gàràgà kí ló dà wá àti ẹ̀ pọ̀. Bàbá mi mọ̀. Mo dáràn. Ìjayà ló ṣe ọ́ báyìí nítorí Ọlọ́run. Ìjayà ti ba ilé iṣẹ́ ọmọ ìjẹ́ o. Mo dáràn pẹ̀lẹ́. Mo dáràn Ìjayà. Ẹlẹ́dọ̀ ọmọ ẹ̀ ọmọ mọ́ o. Mo dáràn bóun ni wọ́n náà ti á ṣe báyìí nítorí pọ́n ló pọ̀ tó yá. Ìjayà ètò ọmọ sí èyàn ọmọ dá báyìí ìpọ́n rèé nípa gbogbo ayé ọbẹ̀ ọmọ ọlọ́mọ jẹ́ báyà mú ni wọ́n náà ṣe pàdé Ìjayà iṣẹ́ èèyàn gidi àwọn èèyàn ò sọ̀rọ̀ rẹ̀ dáadáa ládùúgbò bó mo ti fẹ́ ṣe lé mo fẹ́ ru eléyìí gbà báyìí pẹ̀lẹ́ díẹ̀ kò sáàrù wọ́n kò sì ta ọ́ ọ̀dà mo ti gbọ́ mo bá ṣe é gbọ́ fún pẹ̀lẹ́ Ìjayà ẹlẹ́dàá ọmọ yìí yóò mú ọ o ẹlẹ́dàá ọmọ yóò mú ọ o ọlọ́wọ́ pẹ̀lẹ́ ńlẹ́ àti bẹ́ẹ̀ délé pẹ̀lẹ́ ọlọ́run ló mọ̀ jọ́ tí mo ti gbérù nǹkan báyìí náà. Onílé tàlejò èmi ọkùtọ̀ tèmi o ẹ̀yin tó pẹ́ wá rí Ìjayà ti bá yé ó ti bá yé olódì ọmọ ọlọ́mọ jẹ́ o gbogbo abẹ́ ti bàjẹ́ fún rọ́tì yàn mọ́ ẹ jẹ́ sá fún o ọmọ nígbà gbogbo yín pátá yóò ṣe ń bẹ́sẹ̀ ṣe ń sojú fọ́kàn tó ń bọ̀. Òde Ìjayà dé o òde gbogbo yín ẹ para mọ́ òde o ọkọ onílé ọkọ àlejò Ìjayà dé gbogbo yín ẹ pa lọ́lọ́ tónílé tàlejò ọmọdé ẹni tó yọ lókèrè tọmọ bẹ́ sígbó ó yọ lókèrè àgbà kọlùgbẹ́ Ìjayà fúnra ara ọkùnrin ogun òbẹ́ni ìkọjà tọwọ́ bọ gbogbo lé pátá lójú ọkùnrin tí ń sùn sílé tí dẹrù bara ẹ lóde Ìjayà o bó bá rí Ìjayà bó bá bẹ̀yù àjẹpọ̀lú ẹ̀fẹ́ dẹrùn alákejì nù Ìjayà fúnra ẹ̀ Igbiyanju comedy má
Hello, Mr. Banji. Mi ò like gbogbo nǹkan tí mo rí níbí báyìí now. I don't like all this. Kì í ṣe kò tẹ́ sọ fún mi lélẹ́yìn now. Ẹni máa lo àwọn imported goods, àwọn imported materials. But then when they say things in more than what they say by. This is rubbish. I don't like all this. And there's something like no, let's check for Dangote rí. Ẹ ti ṣe fún kini kan rí. Ah, kini tó rubbish rí now. Ah. No. Irọ́, ṣe rí àwọn kan tẹ́ lọ sí site yìí. Total zero ni. Kì í ṣe àwọn kan tí mo sọ owó ẹ̀ fún yín. Kì í ṣe òun lẹ ṣe. No, like àwọn okay, màá pè yín padà mo tí wọ́n tẹnu wá. Ẹ ṣe ẹ̀yin náà ni pé ẹ máa kó àwọn pákó wá. Alpha, àwọn ẹgbẹ́ àdúgbò ní báwa yẹ tọ́ wa ẹ̀ ó ti yẹ. Ní máa pẹ̀lú orí ẹ̀. Màá mọ nílẹ̀ tí a wà níbà ẹni. Ó ti yẹ. Tí wàá la gbà. Ẹgbẹ́ àdúgbò whatever, I don't know you guys from nowhere. Mi ò jẹ́ yín lówó náà, kí ló ṣe? Ọlọ́run máa bá wọn lórí àìjẹ́. Jàpítẹ́lẹ̀ náà wáyìn Alpha, máa mẹ́tọ̀ wà má pẹ̀lú orí ó ti yẹ. Ẹ bá jẹ́ ọmọ nílẹ̀, ẹ lọ máa yíra yín mọ́lẹ̀ náà. Alpha, kí ló sọ sí? Tẹ bá jẹ́ ọmọ nílẹ̀ ni lọ máa yíra yín mọ́lẹ̀, kí ló kọ́ mi pẹ̀lú yẹn? Ọlọ́gbọ̀n, Ọlọ́run máa bànà lù yá ìjà. Ó jà wá lọ́wọ́ bíi tipa. Ṣé tó pé àti bẹ̀rẹ̀ mú ṣe àgbà mi kẹ́ ẹ̀ mo rí mu ètè sọnù. À ń yọwọ́ ẹ̀ kúrò nbìkan tún tọwọ́ ìbọn mi padà. Ara máa ká ojú ẹ̀ ni. Filẹ̀. Ìjayà tiwa. Ìjayà tiwa. Filẹ̀. Filẹ̀. Jáyà. Ọ̀dà bọ̀. Ilé lọ́wọ́ ọlọ́mọ àwọn ẹ̀gbẹ́ àdúgbò. Adúpẹ́lẹ́ bó ṣe ṣe bíi house sínú ìlú wa yìí. A lè máa fagbó ń bẹ̀. Ọlọ́run jẹ́ tó ti wà ní inú wa dùn gan. Owó ra gan, ó bẹ gan, ẹ̀rí ayé ọ̀rẹ́ ni ìwọ olóòtú. Anyway, èmi náà ń pè ní Ìjàyà. Ọ̀dà mọ̀. Báwọn lẹ́rù water anywhere. Àlè. Àwọn ọmọ olówó akàn wá síbẹ̀ àyọ̀ á gba ẹ̀tọ́ wa ni. Wá ti máa gbọ́ tí wọ́n máa ń sọ wípé olówó máa bó lówó ṣe. Olóṣì máa bó lówó ṣe. Ọmọ ẹja kó mọ̀ Ọlọ́run sẹ́. Sórí ìjọba tó ń wò yẹn wọn ready láti ran anybody lọ́wọ́. But àwa dé ìsìn afẹ́ àgbà ẹ̀tọ́ wa kan fún alẹ́ tó wa kan máa bá tiwa lọ. Ìjayà or whatever, mi ò jẹ́ yín lówó. Àwọn ẹ̀fẹ̀ pàtí. Ìjayà tí wọ́n lọ bìkan, ó tún tọwọ́ ìbọ̀bẹ̀ padà. Ó fẹ́ máa mú jà wá ṣe, ṣé lè náà wáyé. Ojú ẹ̀ máa bò ní. Ìgbà ṣe òun. Filẹ̀. Mo gbé ara nǹkan tí mo ń sọ lélẹ̀. Tó bá yẹn sọ máa ní Ìjàyà tútù dé Ìjàyà dágbó. Ọlọ́run Ìjàyà. Ọlọ́run. Ṣé mo gbọ́ngbà tí mo dé rà mo appreciate gbogbo building house ẹ̀ tó ṣe sí ibà. Ó ṣe fún wa ní sẹ́yìn. Sẹ́yìn kílódé tí wàá bẹ́ẹ̀ sọ bí ọmọlúwàbí. Ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n nìkan ní blind run. Fún alẹ́ tó wa ká máa bá tiwa lọ. Kó sẹ́tò yín lówó mi. Mo ti ṣàlàyé fún yín, I don't know you guys from nowhere. Ìjayà ẹja wọn. Eléyìí ò mẹ́ta jẹ́. Ẹ filẹ̀ ẹja máa lọ. Tóbìnrin tàtọ̀ rẹ̀, kọkùnrin tàtọ̀ rẹ̀, àwọn ètò máa lò lẹ́yìn. Guys, ẹ jẹ́ ká máa lọ. Ìjayà ẹ lọ fún láyọ̀yọ̀ o. A máa bo ojú ẹ̀ jẹ́. Má lọ gba náà àdúgbò ìwé wà yẹn o. A máa bo ojú ẹ̀ jẹ́. Ó ti yẹ, a máa bo ojú ẹ̀. Ọ̀rọ̀ yín ti yé mi. Mo ti mọ àwọn guys yìí. Àwọn terrorist àdúgbò yìí nìyẹn. So I know what I will do. I know how to handle you guys. Hello? Yes, mo wà ní site nsìn. So èmi tẹ̀ ṣe ń bá contractor mi sọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú àwọn materials tó lò. Ni àwọn terrorist kan wá débi báyìí nsìn tó wá ń fọwọ́ lára ẹ̀ pé mi fáwọn olówó boys wá gbogbo kankan bẹ́ẹ̀. Ó ní ohun ìjayà ọ̀rọ̀ ẹ̀fà. Bóyá ẹ sọ fún mi tẹ́lẹ̀ náà. Sọ fún mi tẹ́lẹ̀ wà ní nǹkan tọ́jọ́ sọ. Èmi náà mi sọ̀rọ̀ ju oṣù gan-an náà. Mo halẹ̀ mọ́ wọn díẹ̀ o. Ó dà tó bá di ọ̀la tí bá wá ń gbà náà màá dín ní ìmọ̀ pẹ́ ní. Kì í ṣe nọ́mà sí wọn. Kò sí wàhálà. Ọlọ́mọ àdúrà mi máa sọ̀rọ̀ ojú kẹ́. Kí wọ́n ní máa fún àwọn guys yìí o. Ọ̀rẹ́ wà ṣó ń gbọ́ ọ̀tún ọmọ èèyàn báyìí láti mọ̀ pé ọmọ èèyàn báyìí la máa wá ìbò àti ojú wọn tó máa ṣe báyìí má pè mí mọ́ man, who go help you no go stress some people no láti help wọ́n tí mò ń sọ náà. Nǹkan tó tiẹ̀ yà mí lẹ́nu àwọn náà ní ká wá sọ́fíìsì wọn adé ọ́fíìsì wọn ní ká wá sílé a tún dé sílé náà wọn help wa. Because máa fi mọ̀ fún àwọn pípú yóò di help nìyẹn àwọn pípú tí mo sọ yìí wọn ò lè help ẹ tó máa help yàn kó ń ṣe gbogbo ilé ẹ tó máa help yàn báyìí dé yẹn ìdí tó ń lọ ókè ẹ ti dé o ẹ yára ẹgbàá ẹ máa lọ fine àwọn ẹgbẹ́ bó sì tọ́ bẹ́ẹ̀ ti sọ kìíní pẹ̀lú wo mo wà interested tó bá wọn báyìí ṣe máa kàn tí wọ́n lè máa kàn tí wọ́n èmi báyìí èmi am out please. Má ṣe báyìí ìwọ náà ló ṣe help career mi. Òtún ọ̀rọ̀ ni ọ̀rẹ́ mi sọ kò sẹ́nibọ̀dì tó fẹ́ help
ṣé kìí ṣe pé mi náà mo máa gbé pálí mi máa wá help mi síwájú báyìí. alátúnṣe mi ló máa fi ṣe àárẹ̀. jẹ́ tí wàá pe chief kó má tún dá mi dúró bí ìtọ́jọ́ sí. ọ̀pẹ fóònù wọn ti rìn. ẹ ló sà ẹ ra sa ẹ jọ sá mo ti wà bíbáyìí látàárọ̀ mi rẹ́ níbọ̀dì náà sá ẹni tẹ́ni ó máa pick mi kò wá pick mi tí ì rí yẹsà mi ìfẹ́ kó dàbí ti last week tó yẹ pé òjò ló pa mí ìsìn oòrùn ló tún pa mí ìsìn sá ẹ jọ sá okay sá okay sá. mo ṣe débẹ̀ yẹn sìn ní in fact mo really appreciate mo like ẹ. okay ìgbà wo ni ẹ máa jẹ́? That should be weekend. Alright, there's no problem. But mo ń wo àwọn kankan lórí ẹ̀sìn mi ò understand kò yé mi. Kí ló ṣẹlẹ̀? Bóyá ó gbé àwọn pákó àbí I don't know. Jẹ́ kí ìfẹ́ padà jọ, jẹ́ kí ìfẹ́ padà. Alpha, mo fẹ́ lórí ẹ̀ ìta bíbà. Màá bọ́ ń tàjọ. Wọ́n sọ bí tó rálẹ̀ sí. Kí ló jẹ́ tó ń gbọ́? Oníkó máa bọ̀ bí o ṣe bí o tó wá bíà. Kí ló ń ṣiyẹ́ àwọn ọ̀sán tó rálẹ̀ sí? Wọ́n ti dọ̀ Ìjàyà tiwa. Ìjàyà. Ọlọ́run díìsì ló lò bàbá mi. Àjàbá jọ owó ẹ̀. Díìsì ló lò bàbá mi. Alpha, bàbá mi. wá Scorpion. Ọlọ́run. ó ṣe jẹ́ ká mọ̀mọ́ yìí kí n máa yí lágbo. Ọlọ́run kàkà sáré lọ bí ọlọ́wọ́ méjì ẹ̀yìn ẹ̀kùn. Ọlọ́run bàbá mi. ọmọ kan wá. Ojú ọ̀hún tó wà níbí báyìí. Lójú sókè. Ọlọ́run ó ti yẹ ẹ. Alpha, o máa ní láti sanwó lẹ̀ fáwa o láti rí Ìjàyà tiwa ó yá yọ owó yẹn má pẹ̀lú orí ẹ̀. ṣé transfer ló fẹ́ ṣe àbí cash? Ọlọ́run ṣé o ti gba báàgì ẹ̀? o ti mẹ́kùn ẹ̀ kúrò sáì. ọ̀sán ọwọ́ ọ̀tá mi ó yẹ ìdá wọ́n sáìtì wà bàbá mi lórí àwọn láìsí délé rẹ̀. lépa. mo ti sanwó fún sáìtì mo ti rà pa ìjà alájà ẹ̀ àwọn à ń sọ̀rọ̀ ojú kí ló wọ̀ rẹ̀. láìsí délé ìlú ó yá ibi báyìí ó máa jà fún gbogbo ibà yìí ìjọ anakukọ sanga. ẹlẹ́jàgúnra gbogbo ibà yìí ilé amúgbòmí ni àwọn àtúkọ̀ yàrá yàrá. tọmọ bẹ sígbó oyè olókèrè agbákọlùgbẹ Ìjàyà fúnra rẹ ọkùnrin ogun òbẹ́ni ìkọjá tọwọ́ bọ gbogbo lé pátá lójú ọkùnrin tí ń sùn sílé. èmi tiẹ̀ o ọlọ́run. èmi máa láìpẹ́ ọ̀dọ́ mi lọ rí ẹbí mọ́ ó ti di ẹja Ìjàyà ti wà ó ti yẹ. gbogbo ẹ̀ náà ti sún èèyàn olú ẹ̀ ń wáṣẹ́ èèyàn ò ríṣẹ́ wọ́n tún dáa dúró sí àárín wọn. ní gbogbo yẹn lẹ́sẹ̀ fílẹ̀ àzà ni mo rí bọ̀bọ̀ jà yẹn sìn ìtò sọ fún mi pé ó ṣe kinní fún ẹ lọ́jọ́ yẹn àbí ṣọ́ọ̀dẹ̀ rántí ni mo rí sìn kódà mo rí injunction sìn ókè kò sí wàhálà màá sáré bẹ́ẹ̀ pé wọ́n sìn kò sí wàhálà ó ṣe. hello sir yes sir ẹ kọjọ́ mẹ́ta sir ṣé o sì hàn kan sir ẹ wo bọ̀bọ̀ Ìjàyà tí èèmà àtọ̀rọ̀ èmi tàjọ wá complain fún yín lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ ni mo ti rí sir mo ti rí níbi junction kan nísinsìnyí mo ti rí níbi side ijó àrí yẹn mo ti rí ń bẹ̀ kò sí wàhálà sir màá máa fojú máa trace ibi tó bá máa wọ̀ ẹ ṣé gan sir ẹ ṣé gan mo dúpẹ́ sir ẹ ṣé sir. òun ni ojú mi lè tàn mí fótó ẹ̀rẹ́ mọ̀ ní ìpínlẹ̀ tàn mí jẹ́ pẹ̀lú ìsọ fún òun ìgbó náà mọ fún wa náà lónìí lẹ́ni wọn sá bójú ẹ̀jẹ̀ máa bójú ẹ̀jẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ a máa ṣe àwọn ẹ̀tẹ̀ ìyá dẹ́sìn kásáyà mọ̀ tá a máa ṣe. àníkójú má rí bí gbogbo ara rògùn ẹ̀ ohun tó bá kọjá òye èèyàn ó ẹ̀ka fúnra ni. mo lóhun tó kọjá òye èèyàn ó ẹ̀ka ládùúgbò òun ni. this one abi. yes òun ni Ìjàyà. madam kí ló ṣẹlẹ̀ madam kí ló ṣẹlẹ̀. òun ni Ìjàyà. na you don call Ìjàyà. madam kí mi mọ́kọ́ tẹ́ ń sọ báyìí. I said na you dey call Ìjàyà. kò ń ṣe no wahala that your Ìjàyà you go show me today. òun ni mi kọ́ ọmọ ẹ̀wọ̀n ṣe ni mo wá ṣe máa gbà tí
ẹni ṣo ẹ wá lè jẹjẹ orí ilé kí ni mo ṣe ṣe madam ẹ máa wo ẹ mú ní ṣo ẹ mú ní ṣo àjọ lọ ni ẹ mú ní ṣo àjọ lọ ni tó bá ti di pé kí ni ẹ máa parọ́ òwe ẹ máa talẹ̀ kọ́ fẹ́ èèyàn méjì ẹ mú ní ṣo àjọ lọ ni. ẹ bá mi wí fún wọn níbẹ̀ pé n kò tí ì rọ olùwẹ̀ bá mi wí fún wọn níbẹ̀ pákòkò kò tí ì tó ẹ bá mi wí fún wọn níbẹ̀ pé n kò tí ì rọ. Yakusi àbàṣe orí nǹkan tí mò ń rí ọmọ ilé wa yẹn máa ń wúra gọ sí mi inú àdúgbò. àní mo fọmọ ilé mo fẹ́ gẹ̀ẹ́sẹ̀. ṣùgbọ́n àwọn ọmọ yẹn àdúgbò pààyàn yorùbá o fẹ́ ṣe kí ni ọmọ tó yẹ kó ọmọ tó fẹ́ gé kí ló ṣe é. o fẹ́ gé kí ni tó mú mi kéré yìí. ọmọ ìgbé máa ṣe mi gbọdọ̀ mú lásán. àfà kí ló tún fẹ́ wá ṣe. ṣèbó kan ṣe bẹ́ẹ̀ ń tọ́lọ̀ wà lẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀. ilẹ̀ ń gara. a ti dọ́bọ̀ ìyá báyìí. ìyá ìyàmọ̀ iye ọmọ tó bí. street mọ kí ló ń ṣiyẹ àwọn ta lọmọ ìyá ẹ ló ẹ sọ. má wọrí tó ti ṣe nọ́mà. ẹ mọ̀ pé wọ́n ní ọmọdé òní mọ ẹ̀kọ́ jẹ kó máa lọ́wọ́. gbogbo ẹ̀ kọ́kọ́ gbàgbé mi máa wà tó máa ráyàn lọ́wọ́. ẹ bá fi ṣe ìjayà wà lára. bàbá ló ké sí yẹn. yàyà tó a lé o. tí wọ́n yẹ fún ọ̀hún ọ̀dọ́pọ̀ ẹ̀ wá. èmi náà ti mi ò trust you. àwúrà o ìfá mi ni mo wá ṣẹ́ẹ̀kì mi tó wà ẹ ń pè dáyà wá. ọ̀gá ti wá. yàyà tó a lé bàbá o. ọmọ àṣẹ ẹ ti gbé wa ti ṣe nọ́mà. ìyá kò ti máa yẹ ẹ̀yìn náà. wọlé kanlẹ̀ bàbá. wọlé kanlẹ̀ kó lọ bá bàbá ọmọ àṣẹ. kàtẹ́ kọ́kọ́ gọ́rùn ẹ̀ pẹ̀lú pàpà tó gbé sọ́rùn. ìjayà bàbá. àáfà ó ṣe ń ṣe nọ́mà ni ẹ kí ló dé tó ọkọ ń gapá tẹ́lẹ̀. ẹ má bínú ọjọ́ ẹ mọ̀ kán ní ọmọdé òní mọ ẹ̀kọ́ jẹ kó máa lọ́wọ́. ẹ má bínú so mo lè ti béèrè yín wọ́n ti jẹ́ kí n mọ̀ wípé ní ojú àdúgbò yìí gbogbo properties mi wà secured pé kí n má fọ́. nọ́mà sọtẹ́ mo ṣe ní pé kí n gbé. sórí nígbà tó ti ṣe ti bẹ̀tábẹ̀tá fáwọn ọmọ ró. sórí ilé ẹ tó kọ́ yẹn náà o lè bìsà o lè ṣẹ́ ní ti tó bá wùn ẹ̀ tó bá jẹ́ fáànù ló ra síbẹ̀ àbí èsì tó bá sun sìn máa sun falala. ti tẹ́lẹ̀ tó kọkàn kápá tó ṣẹ́ ní ti kò sí inú ẹ̀ náà má wọrí. kò sí jáwọ́ báyìí kò sí jà àti dánwò ìyá báyìí. àti dánwò ìyá. ẹ ṣe gan-an sá. tó pa ṣé o mọ̀ pé sójà ni tó pa. ẹ ṣe. àpò àmọ́ pé má gbàgbé o sórí ilé ẹ̀yẹn wa máa sanwó oṣù. àwọn ọmọ mi mú ẹ ṣeré ni má dà wọn lò ẹ ọmọ ró ẹ má pẹ́ kẹ́ wá bá mi bẹ́ẹ̀. òyà ìjáyà ti wá. kó bẹ́ẹ̀. ó ti ẹ̀ jẹ́ ká gé pàǹpà ọrùn ẹ̀ yìí. ilé ẹ wá sí kí ọ. mi ò mọ̀ pé yàn ni bọ̀bọ́ yìí náà ọ̀dọ́ kan ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ wà lẹ́yìn ẹ̀. orí ẹ̀ ní ìkómọ jáyà kọmọ ọmọ gbẹ́. jáma kó sí. ìjáyà bàbá o. ọ̀gá tiwa ọlọ́run sẹ̀ kó bẹ̀. jáyà. ìlú ẹ̀ ló mọ bí wọ́n ti dá ìlú ẹ̀ gbà báyìí. àtàárọ̀ wọ́n ná mi ó gba gbogbo tó wà lọ́wọ́ mi ọlọ́run ní kí n fi fóònù mi sínú pátá wọn bá ti gbà á irú ayé wo gan-an làwọn báyìí ẹ kàn sọ pé mo jọyàn ẹ rẹ ni ẹ wò mí látòkè ẹ kàn ń fìyà jẹ mí ọlọ́run ló máa dáa fún yín àwa wí tẹ́ wá lọ jù mí síbi tí ẹ fọ́ wà fẹ́ǹsì tán jù mí ó ga láti bíbá ìdókè ẹlẹ́dàá mi ló máa dáa fún yín fáìlì tí mo fi wáṣẹ́ kiri sí wọ́n ti gbà yẹn lọ́wọ́ mi ọlọ́run ló mọ ibi tí yẹn wà ń sìn ọlọ́run ló mọ ìgbà tí màá tún rí iṣẹ́ ìwọ lọ́ọ̀bà torí ìwọ bàbá tó ń pè ní ìjayà ìwọ bàbá tó ń pè ní ìjayà tí bá mú ẹ wọ́n ti sọ fún mi jọ́ọ̀jì pé kí n má máa jà ní àìjẹ́ bẹ́ẹ̀ wo ìjà mi kò sẹ́ni tó lè mú mi tí bá ń jà báyìí àfi bí láyọ̀n mi wọ́n ti nà mí bí àbìnà fẹ́ẹ̀ kú ẹ̀yin sójà ẹ̀ ní kúre o ẹ̀ ní kúre ẹ̀ ní kúre kò ní dáa fún yín o. àlejò ẹrù jìnnà rere àlejò ẹrù kó má ṣe wá mi wálé àlejò ẹlẹ́kọ̀ọ́rùn kó má ṣe kí mi sílé.
Ọlọ́run ó yá ṣe ìyanu yẹn. Ọlọ́run ṣe ìyanu yẹn. Ọlọ́run ṣe ìyanu. Ọlọ́run ṣe ìyanu. Ènìyàn ti ṣe bí ènìyàn. Ọlọ́run ó yá ṣe bí Ọlọ́run. Lórí tá à ń bọ ọṣọ yìí gan. Ọlọ́run ṣe bí Ọlọ́run. Jésù Olúwa wa. Amen. A tún máa pe orúkọ Jésù. Ẹ máa pariwo Ọlọ́run níbi tí ogun ilé tí mo ti jáde dè mí mọ́. Olúwa tú mi sílẹ̀. Ó yá ariwo àdúrà. Lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ níbi tí ogun ilé broda Lazarus dè mọ́lẹ̀ mọ́. Ọlọ́run túlẹ̀. Ọlọ́run ṣẹ́. Ọlọ́run ṣẹ́ ogun náà. Ọlọ́run ṣẹ́ ogun náà. Ọlọ́run ṣẹ́ ogun náà. Ọlọ́run ṣẹ́ wọlẹ̀. Jésù Olúwa wa. Amen. Inú àdúrà yẹn la ṣe wà. Mo fẹ́ kẹ́ ẹ fi okun kún okun àti agbára kún agbára yín. Ẹ máa wá pariwo orúkọ Jésù báyìí. Pé Jésù Ọlọ́run níbi tí ogun ilé tí mo ti jáde dè mí mọ́. Olúwa tú mi sílẹ̀. Ó yá ariwo àdúrà. Lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ níbi tí ogun ilé broda Lazarus dè mọ́lẹ̀ mọ́. Ọlọ́run túlẹ̀. Ọlọ́run túlẹ̀. Ọlọ́run túlẹ̀. Ọlọ́run túlẹ̀. Ọlọ́run túlẹ̀. 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 Bàbá túlẹ̀. Jésù Olúwa wa. Inú àdúrà yẹn la ṣe wà broda Lazarus. Mo fẹ́ kẹ́ ẹ fi agbára kún agbára yín. Ẹ máa wá pariwo orúkọ Jésù báyìí. Pé Jésù. Ẹ máa pariwo ogun ibi tí mo ti jáde. Ogun ibi tí mo ti jáde. Tí ò jẹ́ rọ́nà lọ. Tí ò jẹ́ kí n rọ́nà lọ. Ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́. Iná já dànù. Iná já dànù. Ogun ìpìlẹ̀ tó ń jà mí. Èyí tí ò jẹ́ kí ayé mi ó rí bó ṣe rí. Èyí tí ò jẹ́ kí ayé mi ó fi ògo Ọlọ́run hàn. Olúwa ṣẹ́ ogun náà. Ó yẹ sọ́dà àdúrà. Lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o. Ogun ìpìlẹ̀. Olúwa ṣẹ́. Ní ayé ìránṣẹ́ rẹ̀ yìí. Olúwa ṣẹ́. Olúwa ṣẹ́. Olúwa ṣẹ́. Jésù Olúwa wa. Amen. Ẹ sàmì ẹ̀ dáadáa lẹ́ẹ̀kan sí. Jésù Olúwa wa. Amen. Brother Lazarus. Ṣe rí àdúrà náà la máa fi máa jagun. Bíbélì sọ wípé ìran wòlíì Ọlọ́run gan lónìí. Òun ló ní gbogbo àṣírí lọ́wọ́. Èyí tó bá fi hàn àwa tá a jẹ́ ìránṣẹ́ òun ni tiwa. Púpọ̀ ọ̀nú ẹ̀ ọwọ́ ẹ̀ ló wà. Ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run tó fi àṣírí ibi ìkọ̀kọ̀ hàn. Ṣe rí bá a ṣe ń gbàdúrà yẹn, mo rí ìṣèpáyà kan wípé ogun tó ń jà yín kì í ṣe ogun tó jẹ́ wípé ẹkùn rìn pàdé lọ́nà. Kì í ṣogun ara yín gan fún ara yín. Ogun ibi tẹ́ ẹ ti jáde wá ni. Ogun ibi tẹ́ ẹ ti wá gangan ni. Àwọn Yorùbá máa ń pòwe kan wá ní amúkùn ẹrù ẹ wọ́. Ó ní òkèlè ń wò ẹ wò sàlẹ̀. Ó láti sàlẹ̀ òun ló ti wọ́. Ogun gbòǹgbò ibi tẹ́ ẹ ti jáde ni. Ṣé ní tẹ́ ẹ bá dẹ̀ múra dáadáa. Ṣé mọ̀ pé gbòǹgbò ló máa ń jẹ́ kí igi ṣiṣẹ́. Tẹ́ ẹ bá dẹ̀ múra dáadáa tí gbòǹgbò bá ti jẹ́ pé òun ni ó ń ba nǹkan jẹ́. Ẹ mọ̀ pé tó bá bàjẹ́ tán igi yẹn á wó lulẹ̀ àkàngbẹ̀ dànù. So a máa ní láti múra. Ẹ máa lọ sínú àdúrà ọlọ́jọ́ méje báyìí. Ẹ dẹ̀ gbọ́dọ̀ kún fún àdúrà. Torí Bíbélì gan sọ wípé ká máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Àti wípé nínú gbígbàdúrà yìí ká béèrè títí ayọ̀ wa yóò fi kún. Àbó ti dáa fún yín bẹ́ẹ̀ ṣe wáyé. Ẹ gbọ́dọ̀ béèrè títí ayọ̀ yín yóò fi kún ni. So mo máa fún yín ní spiritual assignment kan. Ìrìn àjò ẹ̀mí òun lẹ fẹ́ rìn pẹ̀lú àwẹ̀ ọjọ́ méje. Àwẹ̀ funfun lẹ máa gbà ọjọ́ méje. Ẹ ní jẹ epo, ẹ ní jata, ẹ ní jẹyọ, ẹ ní jẹ tí ṣúgà gan bá wà nínú ẹ̀ fún odidi ọjọ́ méje. Fruit lẹ máa fi wá break ní aago 3. Ẹ dẹ̀ lè wá nǹkan jẹ tí ò bá ti sí àwọn nǹkan tí mo dárúkọ yìí ń bẹ̀ ní aago 6. Máa kọ àwọn sáàmù kan fún yín èyí tẹ́ ẹ máa fi máa gbàdúrà yẹn. Mo dẹ̀ gbàgbọ́ wípé gbogbo ogun ayé yín pátápátá lúwa yóò sọ di pẹ̀tẹ́lẹ̀. Ẹ kúnlẹ̀ kí n gbàdúrà fún yín. Ní orúkọ Jésù. Àmín Jésù. Ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run gbàdúrà fún ọmọ rẹ̀. Àmín Jésù. Ọlọ́run agbára, Ọlọ́run ìyanu, Ọlọ́run ìyè. Mo fi ìránṣẹ́ rẹ̀ yìí lé ọ lọ́wọ́. Ọlọ́run jagun ayé. Àmín Jésù. Ìwọ la jagun ṣẹ́gun òde ọ̀run. Ìwọ ló máa ń ṣẹ́gun fún ènìyàn. Ó ṣe tàwọn ọmọ Ísírẹ́lì. Ó ju ayé lójú yà wọ́n lẹ́nu. Ìránṣẹ́ yìí tiẹ̀ ò tó nǹkan níwájú ẹ. Ṣùgbọ́n pé ó jẹ́ alágbára fẹ́ kó fi hàn lórí ìṣòro ayé wọn yìí. Ọlọ́run ṣẹ́ ogun fún ọ. Kí ó padà mú ẹ̀rí wá. Jẹ́ kó yin Olúwa lógo. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Òde Ìjàyà dé o. Òde gbogbo yín ẹ para mọ́. Òde o. Ọkọ onílé ọkọ àlejò. Ìjàyà dé gbogbo yín ẹ pa lọ́lọ́. Ṣé o gbé sáìsì ta lọ láti gé ọ̀rọ̀ yóò sì tó omi? Látọjọ́ ẹ náà. Ẹ bá sọ ní báyìí. Ta ló bèrè?
má bínú mo wá ọ̀nà kan mi báyìí àdúgbò kan ni mo wá Balùfọ̀. Balùfọ̀ náà ló wà á máa lọ straight ń bẹ̀ kó máa bèrè láwọn èèyàn kiri. Ẹ má bínú mo fẹ́ dẹ́kẹ́ júwe ọ̀nà kan fún mi ó àdúgbò yìí ti change gan sí mi. wọ́n ní kó máa lọ straight ṣọlá máa dà mí láàmú ni. òní ẹ dàrú. àwọn tá a máa ń sọ ilé ẹ máa ń fún gbogbo ilé ní liva ilé tó yẹ kí n ti sọ nǹkan fún kí n ti fọ́ rí ẹ̀. mo ní sọ lọ mo máa rí ní ayé mi ọ̀dọ̀ bá nìkan ti ṣọ̀tà èyí tó bá nífẹ̀ẹ́ mi ikú rẹ̀. Ìjáyà nínú àbẹ́tẹ̀ mi ìwọ fọ́kọ́lọ́ àbúrò tèmi òtún afọ́kọ́lọ́ ìparí ọwá jẹ́ ìwọ sọ pé wọ́n wà àbúrò tèmi. àlàyé àbí òun àbúrò ẹlẹ́ta fọ́ ní kínní ni. tó bá wá jẹ́ àbúrò ẹ̀ ń kọ́. wọ́n ti wá kọ́lá rẹ̀. wọ́n gàtà ilé. wọ́n fẹ́ wọ́n sọ ẹgbẹ́ ìjà rẹ̀ mi jẹ́ ẹgbẹ́ ọmọ máa. Tula o fẹ́ gún èmi ní gò èmi tí mo máa ń kó ogun káyà aláya anybody mọ́lẹ̀ o fẹ́ fọ́ èmi ní gò lórí pé mo kàn bá àbúrò ẹ̀ ṣe áfẹ́ o fẹ́ gún èmi ní gò níjà á mọ̀ pé àbúrò ẹ̀ ni mo kàn bá a ṣeré ni. ẹ mọ̀rọ̀ ẹ fi lẹ́jọ́ kó wa bá tiẹ̀ lọ. Ìjáyà kí obìnrin tàtọ̀ rìn kí ọkùnrin tàtọ̀ rìn káwọ èyí tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. ọmọ mi tí mo kọ́ bẹ̀ gbàgbé ẹ̀ ẹ mọ̀rọ̀ ẹ fi lẹ́jọ́ kó wa kó ṣe. wọ́n á jẹ́ kí wọ́n sọ fún ẹ sórí obìnrin ó lè fi ọkùnrin ọmọ tí wọ́n rèébù yẹn máa ṣe nǹkan fún lórí. àjẹ kò sí kankan kò sí kankan tó bá tẹ́ wá máa gbó ó máa gbà ní ó máa jẹ́ àjẹ. Ìjáyà kí ló ti à ń ṣe báyìí náà kí ló ti à ń ṣe báyìí ṣe bí wọ́n sọ pé àwọn ògì sọ́bàǹtì àwò ni kí ló wáá dé tíjà àwọn sọ́bàǹtì àwò tèmi ṣé máa dáká wà lórí ìta ká máa gbọ́jú ara wa jẹ́ nìsín àbí kí ló ti ṣẹlẹ̀ gangan èmi tùlátùlá tó jẹ́ pé tí mo bá kí báyìí ẹni tí olú ọmọ gan tó bá ti rí mi báyìí ló máa ń dùn láyọ̀ tó fóun tiẹ̀ ọkọ́ lọ́wọ́ tó tiẹ̀ ọkọ́ ń kíná kí ló wá ṣẹlẹ̀ Ìjáyà. Mama ẹ̀ka ẹ̀ stop ẹ̀ka ẹ̀ sọ pé ó ti lò mama ẹ̀ fọ́kọ̀. Ìgbà táwọn ẹ̀rọ bàbá yẹn lẹ́ẹ̀kan yàrá aláyé yẹn édèrè ti gún bí tó ti gbé mi kẹsàáyé gbèdélẹ̀ kẹsàáyé jẹ́ kó mọ̀ pé àwọn agan àṣẹ ẹ̀kọ́ lọ́hùn ẹ̀kọ́ lọ́hùn fílẹ̀ pé yá kó máa lọ bẹ́ẹ̀ ó dùn mí gan náà táyé mi ní ṣá èmi jẹ́ tí ẹni mi ọdọ́kọ tó gbé ẹ̀kọ́ màtáyé gún ìṣá ẹ̀ màtáyé máa tẹ́bílẹ̀ tí wọ́n fi ṣìbò ṣe ẹ̀wọ̀n àìmì ó ti wọ́n wà lè bí ẹ̀pẹ́ yìí náà lẹ́kọ̀ọ́ àwọn ẹ̀kọ́ lọ fílẹ̀ ìṣàkọ́ lọ jẹ́ pé wọ́n ẹ̀kọ́ lọ jẹ ọ̀la àkókò lọ bẹ́ẹ̀ ṣá ṣé wọ́n ti gbàgbé pé odò tó bá gbàgbé oníṣẹ́ ó máa gbẹ ẹni ìyẹn odò ní èèyàn la wá o. odò yàtọ̀ sí yan ẹgbẹ́ mi débẹ̀ lọ́wọ́ àná mà. wọ́n á jẹ́ kémi tí wàá já ẹ̀ tán torí Ìjáyà tí wọ́n wò yẹn orísun tèmi ni o wọ́n dẹ̀ sọ pé odò tó bá máa gbẹ ló máa gbàgbé orísun torí ẹ̀ ni mo kàn sí ọ̀rá wò Ìjáyà pé ó kéré nínú ayé tàjọ wà yìí tí wọ́n tiẹ̀ wá gbàgbé gbogbo nǹkan kó o lè gbàgbé lẹ́yìn. Nawi. Yes, boss, I'm going to come. Lady. Bàbá nìyẹn jàre àtàwọn tí kò ṣe fi tán bà àpapọ̀ ọmọ ìyá mi. Dúdúkì. Sálẹ̀ bàbá àgbàlagbà ọ méjì fi hàn kan. Bonija wọlé sí. Àtẹ̀mọ́ ibi tó wọlé sí látàná. Ṣé ká pè yá ìnà? Sọ́dẹ̀ ni jàre ká pè yá ìnà bí àyà máa lè gbé kọ́. Ìyá ò máa gbé kọ́ ọ. Boss, àtàrà ẹwẹ́ ọmọ méjì fẹ́ràn kan àfúnni máa ṣe screenshot kó pọ̀kẹ́ kò yé yín kó pọ̀kẹ́ ẹni bá bẹ àná bí abẹ kò yé yín. Boss, ọmọ ìlẹ́yìn ni mo mú wá o ó lóun fẹ́ máa jagbà lọ́tún jagbà lọ́sí ó lóun fẹ́ máa flex kó nǹkan máa fẹ́ jọ ládùúgbò ó ti yé yín kó má sí ọ̀nù kó má sí wàhálà. Kúnlẹ̀ sí bẹ́ẹ̀ jọ wà níwájú àtàrà ẹwẹ́ ọ̀tún lọ́n dúró òfẹ́jọ́ kó máa ṣe mọ́rò fún ẹ látẹ̀yìn
ṣé òun wà ní. ọ̀nà fẹ́ jó ń jáyé ọ̀nà fẹ́ máa yé ṣé jáyà ti sọ fún ẹ bọ́tà wà ń gbà mí bá. Boss tó a lè ọmọ méjì fi hàn kó mọ̀ tó wojú yín owó tó tẹ́jú yín mọ́lẹ̀ o wàhálà ìtàlá ẹ̀. ṣe rí àwọn ọmọ ẹ̀lẹ́ eléyìí ṣọ́ọ̀pẹ̀sì ni ẹ má gba pátá ń di eléyìí ẹjọ́ kọrin kò tí tẹ̀ mí gan. já padà jàre ṣe lọ fún àwọn voice ní ìbáyìí ni ṣé mo ti bá sáńbà yá ìbá ìwò yá ẹ máa sáré kiri ni ó là pò mọ̀kàn tó ń sọ ṣá ó ní ká má gbọ́ pátá ilé wàá máa já pátá yamayama ni wò ó máa ra pieces mọ́tò ni ṣé òun wá ìwà ni ọ̀gbẹ́ni wo wá. àrífínlẹ̀gbẹ̀ nínú jọ́ngù mo gbé ṣé ìwọ ta gé yamayama àtẹ́lẹ̀ yìí sùn ọ́ ní ta gé àtàkọ̀ tẹ̀ gé wọ́n pé kó má dàbí pé kiri wọ́n ló fún èmi lóhùn ṣé wọn mọ̀ pé lẹ́yìn àtàwẹ̀wẹ̀ mi ló kàn ní ṣé òun wà ní àbúfẹ́ ti pàgò lórí ìjà yìí ṣé. ògùnfẹ́ tájà ẹ̀ṣá ṣé ìyá ló ṣiṣẹ́ fún mi bí ni ṣé o mú ìyá mi sọ́wọ́ ni àwọn ilé ìṣá ṣó ti gbàgbé ni àwọn ọmọ ọdún tó wá mo fa pátá àwọn ya wà lọ mẹ́lẹ̀ wá wà ní kí n má já pátá ṣé ó jáwé ni ògùnfẹ́ pàjá ẹ̀ṣá sọdí bá fún ìyá ẹ̀jẹ̀ yà wá sáìlẹ̀ tí ò ní dúró ni sọjá àwẹ̀rẹ̀ mọ́ tilẹ̀ ni ṣé ó mú mi sọ́wọ́ ni èyí tó bá ń ṣe fún gbogbo èèyàn wọ́n lọ ṣe lóde máa ta wẹ́wẹ́ o sọjá àwẹ̀rẹ̀ ni tó bá ń jọ́ ilé wo má lọ bá mi ṣe o oníjà yí ni orí àwọn ayé o next time wọ́n ń jọ́ ilé wo ṣèjá mi dúró lé o jáde ni o. wá ṣé wọn kó gàtí ọ̀nà mo bá sọ fẹ́ pa ayé ẹ̀ṣá. àlàyé wa àtàwọn onílé ṣe wọ́n yẹn bá sọ̀rọ̀ má ṣe wá ní gbogbo pàrọ̀ ilé yóò make sense wo gbọ́ngbọ́ ìdè ó ti dọ́kùnrin nìyẹn jágbà lọ́dún jágbà ló sì èmi ìjáyà àfẹ́ ṣò làfi ń ṣò kò yẹ jágbà ó ti yẹ ṣe àwọn ilé wọn yìí ṣeré ọwọ́ ni o playboy lélẹ̀ ó ti yẹ game boy lè mi ó yàtọ̀ ó ti yẹ. Ìjàyà máa calm down ṣé ìbòye gba bọ́ ìsọ̀ lójú àwọn àlejò lẹ́ẹ̀kan yẹn ní ti àlejò tó tún wá gan tó bá yẹ kó tún ṣe kí nísìn á tún máa bọ́ ọ̀gá lójú tàwa náà kí la fẹ́ máa kú pé máa calm down nísìn tó bá mú yẹn wọlé sí tí ẹ bá dà mí tí òkè bí láti fẹ́ máa jẹun ó ṣọ́kàn kó bẹ̀rẹ̀ láti ń jẹun òkè tàbá lọ jàre lósì ṣọ́kàn ní mẹ́kọ̀ọ́ wá fún wa ni so wá yàtọ̀ so wá fẹ́ múyàn wọlé ọ̀gá wa ní kó farabalẹ̀ kó nípa gbọ́dọ̀ jà pátá so wọ́n á bùgà ń ṣe gbogbo ma calm down now. Ayọ̀ lè dì. Ṣé bíbí tá bá ti rí Kẹ́hìndé náà làwọn ti bá Táyé. Bẹ́ẹ̀ni ṣátáyéwé ti gbàgbé ni pé màá tiẹ̀ lájọ ṣe foundation bíbá. Màá tiẹ̀ lájọ bẹ̀rẹ̀ lájọ ń jagbà lọ́tún jagbà lósì. Now àtàwọn wa fẹ́ máa dálé mi lórí tí kò bá ti gbọ́ ọmọ tí mo mú wá yẹn o tí kò bá ti gbà o mo dẹ̀ lè bẹ́rí fún mọ́ o òyà lọ sọ fún ibi tí etí ẹ̀ bá ti ń gbọ́ òyà sọ fún ṣé bẹ́ẹ̀ mo mú ọ wọlé ṣé òun ló sọ fún mi kí tó mú ọ wọlé ni Ayọ̀ lè dì ó ti yẹ ẹ bá mi sọ fún tó bá ti lè gbá wọlé mo lè bẹ́rí fún bá mi sọ fún kò yẹ dáàbò. ìṣòro tẹ náà dẹ̀ nìyí ẹ̀rọ iná ẹ̀ máa calm down. Mama àwọn àgbà lọ sọ̀rọ̀ wọn ní pàgbà sí bòjì má pàgbà sóhun tàgbà sóhun má pàgbà sí bòjì oríwo la ṣe fóríta bẹ́ẹ̀ lọ́rùn táwa gbé sí bòjì oríwo ló ṣe yín ó ṣe yín lóore ló máa ràn wá. àwọn àgbà náà lọ sọ̀rọ̀ wọn ní pàgbà sóhun má pàgbà sí bòjì má pàgbà sóhun oríwo la ṣe fóríta bẹ́ẹ̀ lọ́rùn táwa gbé sóhun oríwo ló ṣe ó ṣòro fún yín ló máa ràn wá tí ó bá ṣe lómi máa ṣe náà náà tó bá ṣe lómi máa ṣe náà ní kó ṣòro fún yín sìn yín wá sọ yẹn di ṣé ó sọ yẹn di ó ṣòro ó jókòó tì ok nínú ok ó ní wọn máa ṣe yín lóore sí yìí wọn tún máa bú yín wọn tún mẹsìn yín wọn fọ kàbúrò yín ọ̀pọ̀ náà mọ̀ olúwadùn yín jù ń bẹ̀. ẹ ká bójú ẹ ká twist pọpọ bẹ ṣé wáyé ti wà ní. Nínú ajé yìí
èmi tún la máa ní à sórí lọ́rọ̀ èmi àti Ìjàyà bọ́ọ̀lù ẹ̀ kò sọ̀rọ̀ lórí ẹ̀ èmi ara ti ṣe mi náà ni màmá ti ṣe ara mi. Mama talking, Mama, I go pay me. Mama, I want to lọ shout to Lord, it's gone. Bá mi tó á lè Ìjàyà, bá mi dà mí mọ́mọ́ tó ẹ dákun ẹ jọ̀ọ́. So láti mo kọ̀ ló ń tẹ̀lé ní ìgbà yẹn, ó bẹ̀ mí kí n máa tẹ̀lé òun ní bá mi jọ̀ọ́ ẹ dákun ẹ dákun. Ìwọ àwọn tẹ́mi ń tírèdì lábẹ́ tẹ̀ yìí ìwọ ló ń sọ̀rọ̀ yamayama o ló ń sọ̀rọ̀ yamayama sí mi àbí. ẹnu yóò tiẹ̀ wá sílé wọn ní ẹ̀jáàmà. wọ́n bá mi tó ń wọ ìbí lè pa fún ẹ tó lè bá wọlé tó bá ní kílẹ̀ rẹ̀ dàwó ló máa dàwó. tó bá sọ pé kílẹ̀ rẹ̀ máa dàwó ló máa dàwó. ẹ má fi ṣe bẹ́ẹ̀ small body big kg ẹni tó wà nílé tó dẹ́rù bàrà ẹ̀ lẹ́yìn tó ń wò ẹ̀ mọ̀ kọ́tà ẹ̀ ṣe kẹ́ máa wá ẹ̀ bá mi. Anyway ṣó mọ gan fish ṣòro ọmọ tó join wa yìí wọ́n ló máa bá mi train ẹ̀. Ọmọjà bẹ́ẹ̀tò oyana àtàlẹ̀ ti yẹ. Anyway àwọn á lọ sí jungle tẹ́lẹ̀ ni bó ṣe dé yẹn jẹ́ ká jọ máa lọ. ìyá yìí mọ́mí Tolúwa ní ẹ bá mi gbé warm water sí mi ní kẹ́ bọ́ọ̀lù yẹn wá. God bless you. Daddy ẹ dà sá. Brother Lazarus. ẹ dà sá. God bless you. ẹ pẹ̀lẹ́ sá. Ṣàlàáfíà ni. àdúgbò lọ́lọ́ sá. everything ń ṣe. àyàn lọ́lọ́ kò sá. máa wò ní iṣẹ́. àdúgbò sá. Tolúwa ń gbogbo. àdúgbò lọ́lọ́. a dẹ̀ máa gbogbo sí. Daddy ẹ̀yin ni mo wá rí sá. God bless you. mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ púpọ̀ pẹ̀lú akitiyan yín lórí ayé mi sá. ṣé rí àdúrà ń gbà sá o. bẹ́ẹ̀ni àdúrà ń gbà. ẹni tí ò bá gbà ló lè máa fojú tẹ́ńbẹ́lú àdúrà ẹni tó bá ti jádùn àdúrà rí yóò mọ̀ wípé àdúrà gbà. ṣé rí Daddy yes sir gẹ́gẹ́ bí prayer point tẹ fún mi sá tẹ ní kí n máa gbà ládùúrà pé gbogbo ogun tó ń bá mi jà tí ò jẹ́ kí n ṣe rere kí Ọlọ́run jẹ́ kí ó wọlẹ̀ àti gbogbo tó ń dojú ìjà kọ mí tí ò jẹ́ kí n ṣàṣeyọrí. Daddy gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé bí n bá ṣe ń gbàdúrà yẹn pẹ̀láwẹ̀ ẹ̀mí mọ́ máa fún mi ní àwọn ẹ̀rí kan ìṣípayá sà ẹ wo nǹkan tí mo rí ní òwúrọ̀ yìí sà nígbà tó di àárọ̀ yìí sà mo kàn rí tí ọ̀rẹ́ mi kan sẹ́ndì sí. sẹ́yìn kọ́lẹ̀ wà nù bíbá yẹn. rárá sà o ó jọ mí torí tẹsẹ̀ tọrùn sà ṣẹ́rẹ́ nìyí bí wọ́n ṣe sẹ́ndì fọ́tò ìsinmi tí mo rí bí mo ṣe rántí ẹni tí mo rí nínú àlá nìyẹn sà. ẹ jẹ́ ẹ̀ ń gbìyànjú sọ pé ẹ ti rí ẹni tó jọ yín báyìí nínú àlá. bẹ́ẹ̀ ni sà ṣé rí mo tiẹ̀ fẹ́ wá bá yín lánàá yẹn ṣùgbọ́n mo ń kọ́ òun mọ̀ dá pé ṣé mi náà ni àbí kinní kan ṣé lẹ́yìn sà nígbà tí mo rí lójú àlá ṣe ló ń lé mi lójú àlá yẹn tí ó ń lé mi gbùrù bá a ṣe débì kan bí dáàdì kan ṣe yọ sí wa nìyẹn tí wọ́n fi ń béèrè lọ́wọ́ pé kí nìkan tí à ń jàdù ẹni yóò fún mi láyè láti sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí ní tún sọ̀rọ̀ nìyẹn mi ò ní àǹfààní láti ní okun àtagbára láti sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni yẹn ó dìde wọ́n wọlé jáde wọ́n gbóúnjẹ fún wa ìgbà tó máa gbóúnjẹ yẹn fún wa sà ẹni tí mo ní pé ó lé mi yẹn sà òun náà ló tún bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ yẹn kò fún mi láyè láti jẹ the next thing kan tí máa rí bó ṣe bẹ̀rẹ̀ sí ní lù mí ni ẹ lójú àlá mi yẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ní lù mí yẹn ìgbà tí máa bẹ̀rẹ̀ sí ní pariwo Jésù ẹlẹ́kẹta báyìí mo ṣe jí sáyé nìyẹn sà ẹ̀rù ń bà mí sà ẹ ṣàánú mi sà. Brother Lazarus. sà. alákọ̀ọ́lẹ́lá ìfihàn láti ọ̀dọ̀ Ọlọ́run ni ṣé aláì àwọn kan máa ń tí wọ́n ní òye wọ́n máa ní àlá gọ̀ kò sí àlá tó gọ̀ o ipa mẹ́ta ó ní àlá pín sí ipa alákọ̀ọ́kọ́
in tó ti ṣẹlẹ̀ sẹ́yìn Ọlọ́run á fi hàn, in tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run lè fi hàn, àti in tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la. Tó bá jẹ́ pé in tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni ẹlòmíì lè rò pé kí ni ọláyígọ̀, tí Ọlọ́run bá rán yàn létí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fẹ́ kó ṣe nǹkan kan nípa ẹ̀ ni, bóyá in tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ ti mú nǹkan kan wọnú ayé ẹ̀. Téèyàn bá lálàá nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, ó ní alágbẹ̀dẹ tó luru lójú kan, ó ní àmì tó fẹ́ mú jáde ńbẹ̀, ó ní nǹkan tọ́lọ́run fẹ́ kó yẹ̀ wò nínú nǹkan tó ṣe lọ́wọ́ yẹn, bóyá ọ̀nà yẹn kò ṣe bó ṣe yẹ kó ṣe dánmọ́rán tó. Tó bá dẹ̀ jẹ́ nípa ti ọ̀la ni, gbogbo àlà ń gbàdúrà wípé kí ọ̀la wa kó dùn ju èmi lọ, àti wípé kí ibi má ṣẹlẹ̀ lọ́la fún wa. Èèyàn pé tó rẹ̀ Bíbélì sọ wípé ká máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀, àti pé Bíbélì náà ló sọ wípé ká máa ra ìgbà padà nítorí pé búburú òòjọ́ kan ó tó fún un. Ibi wà ní gbogbo ọjọ́. Alátẹ̀ láì ó pín sí ipa méjì ló pín sí. Alákọ̀ọ́kọ́ ipa tó pín sí ni wípé ẹnìkan wà tó yẹ kẹ́ ẹ ti bá pàdé tẹ́ ẹ ti bá pàdé. Ìjáyà ti wá. Ó ti gbọ́ mo ti fẹ́ rí ìsìn yìí Ọlọ́run. Mo bó ṣèfẹ́ lè ṣe wọlé. Bàbá wọ́n ti credit 110 million. Bàbá mi, tábà ní ká continue iṣẹ́ ìbáyìí kò ní dá. Mi bá fún yín lámọ̀ràn pé ká fi ilẹ̀. Irú owó tó wọlé yìí bàbá mi, ká lọ fi wá bísínẹ́sì kan ṣe. Àwa wà fún yín, a máa bá yín máa mójútó. Ẹ tún lè opportunity yẹn máa wá àwọn èkejì yín àtàwọn tẹ̀ ń sọ yẹn bàbá mi. Torí tábà ní ká máa follow ọ̀rọ̀ ìjọba. Sáré máa pọ̀. Ìjáyà ti wá. Mo bá gbà yín lámọ̀ràn kan o. Tẹ́bà ní tèmi pọ̀ bàbá mi. Iṣẹ́ ọ̀dẹ̀ yìí bá ní ká fi lẹ̀ o. Scorpion. Ìjáyà ti wá. Sórí always mo máa ń fọ́ fún ẹ. Tí n bá ti rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi ọkàn mi máa ń balẹ̀. Mo rí pé ọlọ́pọ̀lọ́ pípé ni ẹni mo ṣe fi ẹ́ ṣe ọlọ́wọ́ ọ̀tún mi. Àìmọye ọmọ tí a ti tírèènì tó ti di star tó ń padà kógun ajá wà lé. Ṣùgbọ́n tí ẹ ò rí bẹ́ẹ̀. Ṣòro ọ̀rọ̀ tó sọ yẹn, àmọ̀ràn ẹ̀ dà. Àmọ́ jẹ́ wa boss brain yẹn. Ṣùgbọ́n gbogbo ìgbà ló máa ń sọ pé ó rá àwọn mọ́dà mi ò rí àwọn fádà mi. Bẹ́ẹ̀ni jẹ́. Tí n bá sọ fún ẹ pé mi ò mọ ẹyẹ tó ṣu mi. Bódà mi ò mọ bàbá tó bí mi lọ́mọ. Ilé ìtú yá mi lẹ́nu ìjọba. Ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ìjọba wa tó ń wà òkè ni, tó bá yẹ pé wọ́n fẹ́ ṣe dáadáa ni, bí mi ṣe ní ìyá tí mi ní bàbá, tó bá yẹ pé another country ni, bí mi ṣe ní anybody ó yẹ kó support mi, kó rán mi lọ sí school. Ṣùgbọ́n àníjọba, ṣọ́ra àwọn ìjọba tó ń wò yìí, wọ́n ready láti ran anybody lọ́wọ́. Àti kékeré pínísí òun ni mo ti wọ jungle. Mo ti jà lọ́tún, jà lósì, bá anybody jà. Àìmọye ọmọ tí mo ti train bẹ́ẹ̀. Bàbá mi, Ìjáyà, ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ sọ yẹn gangan wà ní iṣu. Torí orílẹ̀-èdè tá a wà yìí, ìjà fúnra ẹni, èèyàn kan ọ̀rẹ́ èèyàn kan. Tábà ní ká máa fọ́lọ̀ ọ̀rọ̀ ìjọba bàbá mi, ojoojúmọ́ la máa jáde. Ojoojúmọ́ la máa pààyàn bàbá mi. Ìjáyà ti wá. Listen, bó ṣe sọ ẹ náà èmi náà máa ṣàtúnṣe. Máa rí sí ara mi. Torí pé mo kàn máa rí àwọn àlá kan tó yẹ pé èèyàn kan lé mi kiri. Tí ẹ pẹ́ ni ẹ bọ̀bọ́ ẹ mo kàn máa rí lójú àlá. Àwọn ọmọ bá mi fà lọ́tún fà lọ́sì fà lọ́tún. Tí bọ́ọ̀sì gbé nìyí ni ò bóyá ìṣẹ̀lẹ̀. Mo lọ sí àbẹ́tẹ̀ mi kan tí mo ti máa ń ṣáájú mi. Bọ́ọ̀ mọ̀ pé ẹ ṣe ń gbé kémi nìyẹn pé Ìjáyà ti wá. Àwọn rí tó ń ṣe pásítọ̀. Ìjáyà! Ìjáyà tèmi láyé níbo nìyẹn? Ìjáyà ti wá ṣe pásítọ̀ kẹ̀. Ó ní nílùú kan. Pé kò ń ṣọ̀dọ̀ wá bí ìlú kan lòun ti rí ló ti ṣe pásítọ̀. Wọ́n rò pé ṣé Ìjáyà jẹ́ ìbejì ni. Nínú ó jà mí lẹ́nu ṣùgbọ́n àwọn èèyàn kàn jẹ́ kó yé mi ní pé kí n try kí n wá kan pé wọ́n ti nà wọ́n ti ṣe. Ẹ tún wá mọ̀ pé tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ni ẹ̀ máa pọ̀ lọ́wọ́ nǹkan tó wọ́n àfẹ́ tì yín. Torí ìbejì wọ́n ní láti máa ṣe àwọn ẹ̀wà àbejì àwọn sàárà àbejì káàtì máa jàkàrà àbejì ní abẹ́tẹ̀ tiwa. Ẹ mọ̀ ìyẹn lásán gan-an bí oore kan fún yín ni. Èmi náà nídìí láti wá kan bóyá tí bá ti rí gbogbo àwọn agbára yìí máa jùlẹ̀ torí iṣẹ́ tá à ń ṣe lóòótọ́ ọmọ gbọ́dọ̀ délé wá bá. Bẹ́ẹ̀ni bàbá mi. Èmi náà ní láti filẹ̀ ọ̀rọ̀ ẹ̀dá máa ṣàtúnṣe. Scorpion
ètò láti wojú yín. mi ní wà ẹtì bàbá mi orí ẹ wà ń bẹ kò sí wàhálà àwọ̀ rí o lè wọlé lọ kó máa rí sìn bó bá ṣe ń lọ. mo tó bẹ́ẹ̀ sí iṣẹ́ ọ̀nà. bàbá mi. jacuzzi ó ti wà lẹ́kùn yá mi ó yá. Scorpion ọmọ ní bọ̀bọ̀ yìí mo train ẹ̀ ó dẹ̀ wà ní line kò dàbí àwọn ọmọ kan tó jẹ́ pé wọ́n máa ń gbógun tì mí tí wọ́n yẹ pé ọmọ mi ni kò ní reason débẹ̀ yẹn o a kàn wà always ó ti rí owó kò sí kankan mọ́ lẹ́yìn owó kò fẹ́ ronú kò fẹ́ rí kankan ṣùgbọ́n ìjọba iná help tẹ́ ẹ bá help èmi ìjáyà mi ò ready láti fi ṣe ilẹ̀. a jẹ́ pé bèjì nìyí nìyẹn. Dádì gẹ́gẹ́ bí tí n bá ṣe nǹkan tí ó dùn mọ́ ìyá àgbàánu bí wọ́n ṣe máa kí mi wọ́n á ní wíníwíní lójú orogún èjì wàràrà lójú yẹ ọ̀bẹ́kìtì bẹ́kẹ́ṣẹ́ sà ìkànnì bá bí èjì ló tọ̀ mí wá bẹ́ẹ̀ ni sà ṣùgbọ́n tí n bá béèrè lọ́wọ́ pé ṣé ìbejì ni mí girama máa jẹ́ pé mi pé kí n má wọrí pé mi ò kí ń ṣe ìbejì pé kí n má wọrí. Brother Lazarus. Dádì ó dá mi lójú gbangba wíwí ìbejì ni bẹ́ẹ̀ nítorí pé àyànmọ́ yín pa kò dẹ̀ sí tó ṣe ìkejì yín àgbè ló wà ẹ nílò láti rí so àdúrà yìí máa pín sí pa méjì báyìí bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà yìí ẹ fẹ́ràn àdúrà. Brother Lazarus gbàmú nọ́mbà ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe ti gbọ́rọ̀ òwe yẹn rí díẹ̀ la lè ṣe fún yín ẹ̀yin fúnra yín nílò láti súnmọ́ Ọlọ́run ẹ súnmọ́ Ọlọ́run rárá bẹ́ẹ̀ ṣe bàbá yìí sìn ìṣọ́ ọ̀sán yìí wá. ọba ní tí ò bá ṣe pé yín tó ṣe yìí ó mú yín lómi ó jẹ́ wípé gbogbo ẹ̀ dàrú kọjá àtúntò ó dàrú kọjá dùkíáfù ní wá ṣọ́ọ̀ṣì wa yìí ó ti lókàjù fún yín àbí iṣẹ́ Ọlọ́run gan ó nira fún yín láti ṣe ọ̀sà rí nǹkan kan ṣà kwaya rí nǹkan kan yá gbogbo ẹ̀bùn ló dẹ̀ pé sí yín lára lò fún Ọlọ́run ẹni tó bá wúlò fún Ọlọ́run lọ́lọ́run náà máa ń wúlò fún un nínú iṣẹ́ àpọ́stélì orí 20 jẹ́ bíbélì kọ síbẹ̀ wípé àkọlé nìw wípé iṣẹ́ ẹ̀sìn rẹ ẹbọ ọrẹ rẹ gbogbo nǹkan tó ń ṣe ó ṣe ìtẹ́wọ́gbà wájú Ọlọ́run kí la fẹ́ kọ nípa tí kí lọ́lọ́run lè wò mọ́ yín lára gan tí ì bá ṣorí ọ̀fẹ́ àti wípé bíbélì ló sọ wípé àdúrà olódodo máa ń ṣiṣẹ́ ìyanu bóyá ọ̀sẹ̀ tó kọjá kọ́ ni mo ní kí àwọn àfàdúrà àjà kó gbàdúrà nítorí yín èmi náà mi ò dẹ̀ sinmi lórí ọ̀rọ̀ yín láti ìjẹsàn báyìí èyí ló pé ọjọ́ kẹsàn-án tí mo ti ń gba bíríbírí mo ṣẹ̀ fẹ́ bírèkì nírọ̀lẹ́ yìí àdúrà ẹ̀yàn ọmọ ìdólúdẹ̀ pọ̀ jù ń bẹ̀ wọ́n ní ẹni tá a bá dẹ̀ tì torí ẹ̀gbà àwẹ̀ tó ń jọ̀sán ara ẹ̀ ló ń ṣe ní jẹ́ kí àdúrà yẹn kó ṣiṣẹ́ láyé tí ẹ bẹ̀rẹ̀ àwọn tó máa ń jẹ́rìí ságbára Ọlọ́run ẹ nílò láti tèrò yín pa láti máa ṣiṣẹ́ fún Ọlọ́run àwọn bíi tí ogun ti lè gbà wọnú ayé èèyàn gan nìyẹn téèyàn ò bá ní iṣẹ́ pàtó tó ń ṣe ní Ọlọ́run ẹni yẹn waste Ọlọ́run dẹ̀ máa yan arọ́pò ẹni tó máa rọ́pò ẹ̀ á yàn sílé ẹ̀ ẹ ti wá ṣọ́ọ̀ṣì lọ́jọ́ kan tẹ́ ẹ̀ bá lẹ̀ ń gbígbá àbẹ́ẹ̀ ráwọn ọ̀ṣà àbẹ́ẹ̀ ráwọn kwaya àbẹ́ẹ̀ ráwọn tó ẹ ti jókòó ṣé àtẹ́jókòó sí ìṣódọ̀tí àwọn kan ló ń ṣe ẹ̀yin náà gbọ́dọ̀ ní iṣẹ́ tẹ̀ ń ṣe lé Ọlọ́run kọ́lọ́run náà bá lè ṣiṣẹ́ tiyín náà ẹ wo iṣẹ́ ìránṣẹ́ wa yìí tó bá jẹ́ ẹ wo ibi tọ́lọ̀ ti bá wa bẹ̀rẹ̀ láàrin oṣù mélòó a ṣe bẹ̀rẹ̀ branch níbà yìí kò tí ì kóṣù mẹ́ta báyìí sí ẹnìkan òun ló kó owó páànù yìí lẹ̀ àti igi ẹnìkan ló wá fi eléyìí ló wá fi ṣèdúpẹ́ ẹnìkan òun ló kó owó sìmẹ́ǹtì lẹ̀ ẹnìkan ló já iyẹ̀pẹ̀ tá a fi wọ gbogbo bíbá yìí tó bá jẹ́ wípé tọrọ kọ́bọ̀ tá à ń pa ń ṣọ́ọ̀ṣì a lè má ti dépele tá a wà yìí ká ti wọ ilẹ̀ báyìí olùrànlọ́wọ́ kan lọ́rùn rán sí ìpè yìí ohun tó gbé wa débi tá a dé yìí a sì nígbàgbọ́ pé àwọn olùrànlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ sì ń bọ̀ Ọlọ́run dẹ̀ máa gbé dìde in fact Ọlọ́run máa gbé ìkan dìde. àmín Jésù. èèyàn ò kí ń dá ga ẹnìkan ló máa ń fà lọ́wọ́ ga débi o àti dàrẹ́ orílẹ̀-èdè ohun kò lè dá débẹ̀ àwọn kan ló máa ràn lọ́wọ́ pé ẹ dìbò fún lágbájá o ẹ dìbò fún lágbájá o ẹ nílò láti rí ìkejì yín àyànmọ́ yín jọ ṣiṣẹ́ papọ̀ ni
àyànmọ́ yín wà connected to each other. Ṣé understand mi? Tẹ́ ẹ bá ti rí ọjọ́ yẹn lẹ máa mọ̀ túmọ̀ tí mò ń sọ yìí wípé òótọ́ ni tí mò ń sọ wípé ẹ nílò láti rí kẹ́ẹ̀dẹ̀ká. Ẹ nílò láti súnmọ́ Ọlọ́run kẹ́ẹ̀dẹ̀ máa gbàdúrà lóòrèkóòrè. Bíbélì gan sọ wípé ẹ gbàdúrà títí ayọ̀ yín yóò fi kún. Ẹ máa gbà láìsinmi àti láìsàárẹ̀. Èyí ló lè jẹ́ kí ìdáhùn àdúrà yín kó yá kankan. Ṣóyè yìí bá a ṣe bó ṣe jẹ́ pé àyànmọ́ yìí méjì wà kò ní. Òun náà wà restless ibi tó wà, ọkàn ẹ̀ ò balẹ̀ ibi tó wà. Ó nígbà tẹ́ ẹ bá jọ pàdé kí ni àjọ ẹ̀yin méjèèjì tó lè smooth. Bẹ́ẹ̀ ṣe ní ìdojúkọ bí lòun náà ní ìdojúkọ lọ. Ẹ gbọ́dọ̀ bára yín pàdé. Mo dẹ̀ gbàdúrà Ọlọ́run tó wá orí àáké jáde nínú òkun níbi tó sọnù sí á wà jáde fún yín. Ẹ̀yin méjèèjì máa pàdé ara yín. Story yín dẹ̀ máa change. Ẹ kúnlẹ̀ fi ń gbàdúrà fún yín. Dádì, ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan. Mo mọ̀ pé púpọ̀ nínú ẹ̀ bá mi wí. Ṣe rí dádì, kò ń ṣe pé èmi náà ò fẹ́ràn àdúrà. Ṣùgbọ́n Sátánì ni ò fún mi láyè. Sátánì ni ò fún mi láyè. Ẹ mọ̀ wípé nǹkan méjì láyé yìí. Ẹni tí ò bá ti fẹ́ràn àdúrà á fẹ́ràn ogun. Torí ogun kì í ṣọ̀rẹ́ àdúrà. Àdúrà ni máa ń lé ogun. Ẹni tí ò bá dẹ̀ ti fẹ́ràn àdúrà kí ló fẹ́ràn yẹn? Wọ́n dà ló kù sí ti lọ́wọ́ alẹ́ ayé. Ẹni tí ò bá ti lówó kí lẹni ẹni? Ìyá ni sà. Ok. Ẹni tí ò bá ti sí ìyà láyé èèyàn kí lẹni ẹni? Owó oní ọ̀rọ̀. Wọ́n dà opposite lọ́rọ̀ lé ayé. So tẹ́ ẹ bá ti fẹ́ bọ́nú ogun ẹ máa fẹ́ràn àdúrà. Tẹ́ ẹ bá ti nílò àti bọ́ lọ́wọ́ ogun tó yẹ pé ẹ láìkí ogun kẹjọ máa romance ara yín ẹ̀yìn àdúrà ní pọ̀ sí. Sà, ẹni kì í fúnlẹ̀ lẹ́kùn sà. Kẹ́ ẹ fẹ́ràn àdúrà báyìí. Ẹ dẹ̀ gbọ́dọ̀ kì í ṣe pé ká gbàdúrà fún yín lásán, yín náà gbọ́dọ̀ lè máa gbà fúnra yín. Ẹ fi ayé yín pátápátá fún Jésù. Ó dẹ̀ gbàdúrà pé a yanjú ọ̀rọ̀ ayé. Ẹ kúnlẹ̀ kí n gbàdúrà fún yín. Ọlọ́run orí ọ̀fẹ́, Ọlọ́run agbára, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run gba ìyè, Ọlọ́run orí ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe èyí ni tí wọ́n ti pinnu lónìí. Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún wọn. Gbogbo ẹ̀ṣẹ̀ àìsúnmọ́ ọ sí èyí tó ti fa ọwọ́ ìbínú rẹ sórí ayé wọn, èyí tí wọn ò ṣiṣẹ́ fún ọ, èyí tó ti mú kí wọn náà sá fún iṣẹ́ ayé wọn. Ọlọ́run fàánú dáríjì. Ọlọ́run lè súnmù iṣẹ́ padà ayé wọn. Àmín Jésù. Ẹni tí wọ́n nílò láti bá pàdé tí ìrìn àjò ayé àwọn fi yá, Ọlọ́run ìmọ́lẹ̀ ó yá gbé wọn pàdé ara wọn. Àmín Jésù. Kí ògo jẹ́ tẹ̀yìn Ọlọ́run. Àmín Jésù. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Àlàáfíà ni fún yín sà. But with the situation of the country, the look of things, Akoma, Nigeria is not helping at all. It's not being human. So, the money by me will be by. Man, for 20,000 naira. Ṣé wà okay? Ogún náírà. Bẹ́ẹ̀ ni ma. Ọlọ́run ò ṣe o, mo dúpẹ́ o. Ọkọ mi, ó ṣe mo dúpẹ́. Mama ẹ dìde tó bí mi lọ́mọ. Mo ti kúrò nínú iṣẹ́. Mama ìyẹn kó kéré gan. Ó máa tó wá fún yín lówó yẹn sí, ẹ má wọrí. Ohun tẹ̀ ló ń bọ̀ ìkún sọ́mọ́lì. Bẹ́ẹ̀ ni ma. Píye rẹ. Ẹ píye mi nìyẹn mama. Èjì rẹ. Mama ṣe mọ rí ni. Èmi mo bí Aláyé tí wàá sáìtì ṣá. èmi mo tẹ̀sẹ̀ olórí. Ọ̀rọ̀ ti tún kóde. Tani léyìí? Where are you from? Mo nílẹ̀ tiwa náà la, àá náà fẹ́ jẹ́ ẹnu gbòòrò, kí ló ń ṣe ẹ̀? Kí ló tó fi ń disturb mi? Kí ló máa ń ṣe ẹ náà? Mi jẹ́ ní kí n sọ pé wá kọ́ a ní sórí ìdáyà. Táìkẹ́yìn. Ìjàyà dé gbogbo ilé pàtọ́lọ́ tónílé ṣàlejò ọmọdé ẹni tó yọ lókèrè tọmọ bẹ́ sígbó ó yọ lókèrè àgbà kọ́lùgbẹ́ Ìjàyà fúnra. Èmi nìyá yín, èmi ni mo bí yín, èmi mo dẹ̀jẹ̀ lé yín lórí. Kí ló ń ṣẹlẹ̀ nípa? Somebody should talk to me. Ṣé pé nǹkan tó sọnù ń tún padà rí? Báwo ni? Yéè, ẹgbẹ́ máa ń gbóúnjẹ ìlú wa. Ẹ bá mi gbóúnjẹ wá o. Oúnjẹ wo ni? Kí ló dé ìyá ẹ̀? Ebi ń pa mí náà.
wo ẹ má yẹ ká jà lẹ́ni o ebi ń pè mí gan-an báwo lẹ expect kí báwo lẹ yín ṣe expect pé kí n dáná fún yín ṣé ìmọ̀ oúnjẹ lè gbà tẹ̀ lọ ni àbúrò òwò ni mọ oúnjẹ lè báwo lẹ ṣe máa expect mi kí n dáná ṣé kí n máa ṣàṣẹ́wó torí tiyín ni mi ò like ẹ o. ok sí kò ṣe ṣàlàyé kẹ́mẹ́jú ni kò sóúnjẹ ó tiẹ̀ dáa tí mọ́mí bá wà lẹ́sìn wàá máa ṣe tí wàá sáré dáná wàá máa ṣe tọ̀hún wàá sáré dáná kò sí báyọ̀ ó ga ọ̀ tó bá kẹ̀ sórí ìwà yìí kì í ṣe ìwà tó dáa jẹ́ ń sọ fún ẹ ìwà kọ́lé léyìí kì í ṣe pé kó máa ká gbogbo kó jẹ́ wà kó má lè dáná òun ní iṣu tó wà bẹ́ẹ̀. ok first time tí máa kọ́ sọ fún mi pé mi ò mọ̀ wá wù ní àbí ó sì wà lánàá ẹ wò ẹ má wọrí ẹ mọ̀ pé ó ń gbá lórí tèmi gan. mọ́mí bá wà bí kí n bá lọ kí n dé wàá ti bá wọn dáná wàá ti ṣe wàá ti dáná pé wàá ti ṣe mọ́mí lọ tán ó di pé oṣù omúwà mi ò ń wù ó ti yé mi. ẹ̀yin náà pé mọ́mí nìyẹn náà mọ́mí nìyẹn yọ ọkọ mi nìyẹn ọkọ mi lẹ jẹ́ náà tẹ́ ẹ̀yàn ọkọ ẹ̀ bá fowó lẹ̀ ṣe máa dáná ni àbí náà ò lè yẹn expect kí n dá ṣé kí n bá ṣaṣẹ́wó torí ti yìí ni. sórí ìwà ilé kò ń ṣèwà jẹ́ ẹ̀ sọ fún ẹ ìwọ tó ń wá àrùn kan báyìí tàjọ́ ń wá àrùn kan báyìí ọmọdé àdúgbò kì í ṣe kéèyàn láwọn ni ọmọdé àdúgbò wàá pín síìtì wọn lọ́wọ́ wàá ṣe wá orí ọmọ onígbọ̀n wáyé kó wá jẹ́ kó wá máa wùgbà báyìí. dúró o ní pé tí máa fẹ́ ṣe kí nípa nídọ̀ọ́mọ́ o kí n lọ máa ra sweet fọ́mọ jẹ́ kí n sọ fún ẹ mú èwà yìí orí fún mi ó ti lé oògùn mú èwà yìí jẹnẹrétọ̀ ìjọba ìtàn jẹnẹrétọ̀ ní láti àtọ̀jẹ́ nílé owó òmò oúnjẹ lẹ̀ ó tún wá ní pé kí n máa mówó ń ra kí n máa mówó ń ra para mi kí n lọ máa ra sweet pé kí n fẹ́ pín owó fún àwọn èèyàn kan àbí tó kí n fẹ́ lọ wá sweet fún àwọn èèyàn kan irú òwò nìyẹn. tómi bá ti jáde iyán ni kó bá mi kún ẹ̀fọ́ ẹlẹ́mìí méje èmi gbúdọ̀ jẹ́ tí bá máa jáde tí bá máa dé lẹ́yìn ilé jọ àbí kí ló ń ṣẹ̀yìn fún mi báyìí. má wọrí tó bá ṣe kìíní tó bá mú oúnjẹ lẹ̀ má lọ bá ra pandoyam ní ọ̀dọ̀ yá síkírá tó wà ní ẹ̀yìn street wọn bẹ́ẹ̀ má bá ya pandoyam má dẹ̀ bá yẹ ṣe náà àṣẹ yẹn bá dùn mí ò bá dùn má dẹ̀ rẹ̀ fọ́ tó bá sì jẹ́ ọjà kó máa lọ sọ́jà má bẹ̀rẹ̀ rẹ̀ fọ́ mú oúnjẹ lẹ̀ ní kókó ìgbìmọ̀ ìwáyé bí wọ́n pa mi gan àtàrọ̀ mi ti jẹun kan ní pé kí n máa dáná dè wọ̀. mo pé nígbà yẹn lè wà tẹ́lẹ̀ mo ti wo nínú yàrá gan èmi ń bẹ mo tún wò nínú sí tún nílẹ̀ sí mi tó mo gbé wọn jù. ó sì wá gbá kẹ́kọ̀ọ́. ó dé o. ọgbọ́n mi jọ má bínú ojú sí tó ti wọ́ jọ má bínú wọ́n bẹ̀ náà. ó bínú ó ti gbọ́. ń ṣe fẹ́ sọ̀rọ̀ pa sílẹ̀ ṣé báyìí mo máa wúra wa nílé mi. After 3 years in marriage, Shiba, àbúkù náà. Ó dùn ẹ́, ó lè dùn ẹ́, màá lọ, òṣò oúnjẹ ńlé, ṣẹ́ni tí ò jẹun báwo lè bẹ̀rù gbà, nǹkan báyìí ń ṣẹlẹ̀ o, ká wá tún ṣe sí i, màá lọ kò sí, ẹ́. Ọkùnrin jọmọ́ bí mo ń ṣe bí ọmọ ṣùtì bí. Má wọ̀rí, anytime máa wá miss mi máa dáná fún ṣùtì bí. Jọmọ́ bí. Jókòó. A máa mọ̀ nǹkan tá a máa ṣe sí i. A máa mọ̀. Alàgbà mi tó wà lórí òkè má sunkún wọn. A máa ní láti jọ débẹ̀. Ǹjọ́ ṣé a lè rán sí náà yẹ kí sáré lọ World Cup? Àti ìlú lọ. Àárọ̀ la máa jí lọ torí láwọn àdúrà tó máa ń gbà tó yẹ pé àárọ̀ lọ tó máa ń gbà tẹ́ pé a lè àwọn tó gbà pẹ̀lú ẹ̀ tábàdẹ̀ ní kàfé ọ̀sán lè bá a pè wọ́n. Olùṣe wọ́n ti wọ́n bẹ́ẹ̀ máa bí wọn. Àdúrà gbà lọ́dọ̀ mo jẹ́rìí ọlọ́run máa wá àtúnṣe sí. So ọkọ̀ kílẹ̀ jẹ́ sí kílẹ̀ jẹ́ kílẹ̀. Inú ìgbọ́n máa dùn báyìí lọ lọ́la gan a máa gbé private jet tá a máa fò ní. Iyán náà ni iyán pẹ̀lẹ́fọ̀. Oh, need rice. Aláfọwọ́gún mi fẹ́ pando. Àbúrò máa jẹ rice tí mo ti máa bẹ̀rẹ̀ sí mo ti ẹ̀wù ṣe owó báyìí máa ń prepare rice fún ọ̀sẹ̀ tí ó máa jẹ fried rice.
oúnjẹ Yorùbá lè mí jẹ mi ò fẹ́ oúnjẹ òkè òkun fried rice nǹkan tó ń lè kọ́ wọn láti kékeré ni. iyán ni mo fẹ́ ọbẹ̀ ẹ̀fọ́ ẹlẹ́mìí méje pọ̀nmọ́ àwọn ẹja kíká ẹran lókùn lọ́ máa ń ó ti yé ẹ̀ bàbá mi ṣe gbogbo ẹ̀kọ́ náà. ẹ̀bá ń kó àbí àmàlà. lọ sọ́dọ̀ pásítọ̀ mi. àwọn òdòdó fún mi jù náà òdòdó má ṣe bẹ́ẹ̀ náà má wòlé ọyẹ kálọ̀ rà gbà yẹn. ṣé ò sí? kò sí sáà kó má bàa sí náà láṣẹ wá ẹ má bínú bẹ́ẹ̀ ni mi láti jẹ ìrìnàjò ló pọ̀ jù ní nǹkan tó fà á nìyẹn. tí bá sọ fún yín pé àtìgbà tá ti travel tí mo ti dé láti travel láti 3 years ago tẹ́ ti bá wa ṣe marriage látìgbà yẹn ìyàwó mi ò gbọ́ pá kò gbọ́ kó ẹ jọ mo dẹ̀ mọ́ pé torí ẹ súnmọ́ lọ́hùn náà ló yẹ kí n ní bí mo yẹn dé a máa tàn yín wá tẹ́tí ẹ̀ bá bọ́lọ̀ sọ̀rọ̀ kó tiẹ̀ gbóhùn àdúrà wa kọ́ lè máa pè wá ní dáàdì lágbájá dáàdì tẹ̀mẹ̀dù ẹ̀jọ̀ sá mo dẹ̀ ṣe lérí náà tọ́lọ́ bá ṣe tó bá gbàdúrà kí ló dé ọmọ wa náà ilé ọlọ́run náà ló máa wá kò síbòmíì tó fẹ́ lọ ẹ̀jọ̀ sá. dájú ẹ̀jọ̀ ìdí tí ọkọ mi fi mú wá síbà torí àìrọ́mọ bí wa ẹ mọ̀ pé èmi lóbìnrin mi náà wọ́n máa bú ju ẹ̀jọ̀ dáàdì ẹni ẹ ò bá lè rẹ̀ dà fún mi ẹ̀jọ̀ ṣàṣe fún mi kí n ṣàròmọ gbẹjọ kó kí n finú ṣọnú kí n fẹ̀yìn gbọmọ pẹ ìjọ láti mo dẹ̀ ti jẹ́ ìjẹ́ fún yín pé tí má fi lè rí ọmọ bí ẹ̀wọ̀n pé obìnrin ló máa ń kí ọmọ jùlọ mo fọ́nà búra fún yín ẹni ètò bá ṣàlè ṣe fún ẹ ṣàṣe fún mi kí n ṣàròmọ bí ẹjọ èmi náà wọ́n máa àti 3 years mo ti wà nílé ọkọ dáadé ẹjọ ẹni ètò bá lè ṣe fún ẹjọ ṣàṣe fún mi ẹjọ dáadé. kò sí tí Ọlọ́run lè ṣe a máa kúnlẹ̀ fún àdúrà ẹjẹ́ àgbàdúrà bàbá orúkọ Jésù orúkọ Jésù agbára ẹ̀jẹ̀ Jésù ọmọ ìwásọ́dọ̀ rẹ ntọ́ nídìí èmi ò mọ àwọn náà mọ̀ Ọlọ́run bá ń pèsè fún wọn ṣe bẹ́ẹ̀ lẹ́dà ká lè máa yan ká lè máa gbórúkọ ẹ̀ga nígbà gbogbo ayé ànípẹ̀kun àmín lórúkọ Jésù ẹ̀jọ̀ kan. ṣe yàrá Ọlọ́run tí ò gbàgbé Anna tí ò gbàgbé Sarah tí ò gbàgbé Jacob Ọlọ́run tí ò gbàgbé agbowóde tí ò gbàgbé pásítọ̀ Adébóyè kò ní gbàgbé yín ní gbogbo nǹkan láyé Ọlọ́run ló ń ṣe but ẹ máa kúnlẹ̀ fún àdúrà àti àwẹ̀ ẹ máa ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro pẹ̀lú bó tẹ̀ jẹ́ rè ṣe ìṣòro ẹ máa ṣe mẹ́ta nú ẹ̀ tẹ́ bá ṣe gbogbo yẹn Ọlọ́run ti gbàdúrà. kò sí ẹ̀yẹn má wọrí ọmọ wa náà ilé Ọlọ́run náà ni a máa bọ́ lọ ṣiṣẹ́ kò sí wàhálà sá. Ọlọ́run á gbàdúrà wa fún tẹ́ sọ pé ẹ̀ náà ọmọ Ọlọ́run ní èmi náà ọmọ Ọlọ́run ọmọ yẹn náà ọmọ Ọlọ́run kò sí tí Ọlọ́run lè ṣe. bẹ́ẹ̀ni oh yes bó ṣe jẹ́ nìyẹn. then kò ṣe pé kiri ọmọ wa náà ilé Ọlọ́run náà ni a máa bọ́ lọ ṣiṣẹ́ kò sí wàhálà sá ilé Ọlọ́run náà ló máa wá kò síbòmíì tó ń lọ kò síṣẹ́ mi tó máa ṣe mo dẹ̀ promise yín ilé Ọlọ́run náà ni. Ọlọ́run nìkan ní ká promise so Ọlọ́run á gbàdúrà wa so ọmọ yẹn kẹ̀rí mi nífẹ̀ẹ́ kó wọ́n lé Ọlọ́run àtẹ̀yìnkàn fúnra láyé ẹ̀yìn wọ́n lé Ọlọ́run. tó bá yẹ pé bẹ́ẹ̀ sọ a máa gbàgbà àtàdúrà dáàdì tó bá rí bẹ́ẹ̀ sọ kò sí a máa fi afọ́lọ́ náà ni ọmọ náà ilé Ọlọ́run náà ló máa wà tá a máa kó ogun kan ilé Ọlọ́run náà la máa wà. tẹ́ bá ti lè ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ti gbàdúrà yín ẹ kúnlẹ̀ ká gbàdúrà. bàbá ní orúkọ Jésù agbára jẹ Jésù gbogbo tẹ́ bá wá àti rere tẹ́ bá wá Ọlọ́run á gbà lórúkọ Jésù yàrá ẹkùnrin bàjẹ́ Jésù Olúwa wa lórúkọ Jésù. thank you o máa pè létà ìwọ padà wá rí mi o padà thank you.
mo pé bọ̀bọ̀ àti bàdà ẹ̀kọ́ ẹ̀kọ́ ìjà rẹ̀. báwo ni tó wá sọ fún sàn pé àti clean gbogbo ṣọ́ọ̀ṣì yẹn àti mob everywhere àti clean iṣẹ́ àti everything ti wà clean. ok God bless you adáfẹ́ tí ó pọ̀ lórúkọ Jésù adáfẹ́. Ìsúnmọ́ àlọ́lẹ̀ o tó bá ti di ìrọ̀lẹ́ aago 4 àbọ̀ kọ́ God bless you. ok ó dàbọ̀ sà. thank you. ok sà. ẹ pẹ̀lẹ́ sà lẹ́yìn mọ̀ àrí sà ṣé kò sí. ìyàwó ńkọ́ mọ́ ńkọ́ àwọn bèjì ńkọ́ ṣé wọ́n ta kọ́kọ́ God bless you. Daddy torí ọ̀rọ̀ ìyàwó mi ni mo ṣe wá sà tí bá sọ fún yín pé in fact ọ̀rọ̀ ẹ̀ báyọ̀ ti sú mi kóbìnrin wà kó fọmọ ẹ̀ lẹ̀ kó jáde lọ àwọn ìbejì sì ó máa kó wọn lẹ̀ mọ́mí á láti máa pè mí àwọn ọmọ yẹn á máa ké kí ló yìí wà lórí àwọn ọmọ yẹn á dẹ̀ jáde lọ látàárọ̀ ẹ̀wọ̀n kọ́ọ̀lù tí wọ́n mi ti pè mí tí bá lọ bí iṣẹ́ nǹkan tí mo kàn fẹ́ ní ìjà ẹjọ́ ẹ bá mi bá sọ̀rọ̀ kẹ bá mi wàá sọ̀rọ̀ Ọlọ́run fún un ṣé ló máa gbọ́ mọ́lẹ̀ báyìí ìgbà mi kò ní fọ́mọ lọ́yàn á kàn gbé ilẹ̀ lásán ẹjọ́ ẹ bá mi pè. ṣé gbogbo náà nìyẹn kò sí tọ́lọ́run lè ṣe ló ń bá ti bí ẹ ló ṣe ń lò máa pè é máa bá sọ̀rọ̀ Ọlọ́run pàtó wọ́n jẹ́rìí pé wọ́n nígbà gbogbo máa gbọ́ tó bá lè gbọ́ kẹ́ gbogbo títí di 4 máa pè yín padà ọ̀dì ìwọ náà ní agídí ọkàn ṣèkó máa bá sọ̀rọ̀ obìnrin lágbára tó bẹ́ẹ̀ yan ìyá mi ìwọ náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n Ọlọ́run gbàdúrà wa àdúrà wa gbà jọ tó lọ́lọ́run gbàdúrà kò fi agídí ọkàn lẹ̀ tó bá fi lẹ̀ gbogbo tó wà nílẹ̀ ayé yìí simple Ọlọ́run dẹ̀ ṣe fún wa ṣùgbọ́n so àdúrà wa gbà orúkọ Jésù Ọlọ́run pẹ̀lú yín máa pè wá dẹ̀ máa gbọ́ kò sí wàhálà mo ní lọ bí iṣẹ́ mo ní kí n yà kí n jí ní sá. ọ̀sẹ̀ máa pè nílọ̀lẹ́ nǹkan títí aago 4 máa pè so máa pè ìwọ náà ìyá lágbọ́dọ̀ lọ Ọlọ́run ajẹ́ gbogbo àwọn méjì ńkọ́ God bless you láyọ̀ ẹ ṣe. ẹ ló yá àmà mi ẹ rajà yẹn kújọ mẹ́ta kí lẹ sọ ó gbọ́n mọ́lẹ̀ ibo ló lọ àwọn ìbejì ṣó àwọn ọmọ tí ò tí ì mọ ọyàn tán kí ló mo dẹ̀ ń lọ bí ṣé kí n wá mami ok ẹ mọ̀ kan ẹ̀yin lẹ́ni kí bá wà tí bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ ẹ máa rí mi ok ẹ jẹ́ ìpè. àníkójú má rí bí gbogbo ara rògùn ẹ̀ ohun tó bá kọjá òye èèyàn ó yẹ ká fúnra ní. Jábèjì kan tẹ́ ṣe yẹn kò dáa o oníṣẹ́ ẹ̀kọ́ dá gbogbo ẹ̀ lẹ̀ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ náà ẹ wo kejì mi òun náà gbádùn ayé ẹ̀mí kan fúnra mi gan tí màá rí pé wàásù lọ́tún wàásù lọ́sì èmi kan kàn ń já wà nínú ayé mi náà òun sì ẹ̀yìn kan dúró síbì kan ẹ torí pé nǹkan kan wà kíní ẹ kàn lọ gbé àwa jùlẹ̀ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ yẹn o. ẹ má bínú sí mi ẹ má bínú nítorí pé gbà tí mo fi lóyún yín tí mo fi ń wá oyún yín kiri tí mo fi lóyún yín ṣọ́ọ̀ṣì tí mo lọ ni wọ́n ti sọ fún mi pé tí n bá ti bí yín o kí n máa gbé yín wá sílé Ọlọ́run májẹ̀mú tí mo dá tí mi ò mú ṣẹ òun ló jẹ́ kí gbogbo ẹ̀ wá rí rábàràbà ní ìgbà tí bàbá yín dẹ̀ ti kú kò sí nǹkan kan mọ́ ẹlẹ́dẹ̀ kódà gan-an pàápàá nígbà tí bàbá yín ti lọ. màmá nǹkan tẹ́ ṣe yẹn kù díẹ̀ káàtó báwo lẹ́yìn máa kọ́ ọmọ méjì lẹ̀ tẹ́lẹ̀ lọ kí lẹ expect màmá ṣe rí ọwọ́ yín lẹ̀bi yẹn wà o báwo lẹ máa jẹ́jẹ́ ẹ̀jẹ̀ jíjẹ́ ò dáa tí inú yín bá ti ń dùn ẹ máa jẹ́jẹ́ ju pé ẹ máa ṣe nǹkan báyìí ẹ máa ṣe nǹkan báyìí ẹ máa dirú ẹ máa digbá nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀ ní wá padà ṣe òun ló fa gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ yìí èrò ọmọlọ́mọ sí fine boy ló ń gbowó lẹ̀ lọ tó ń lọ tó ń bọ̀ tó ń ṣe jàgídíjàgan kiri màmá pí
má bínú ìlú ò lè ṣe kó má wáyé amadájì màmá náà ni sọ́ọ̀dì gbogbo ẹ̀ tẹ̀ ti níyànjú báyìí adúgbò fọlọ́run ọpẹ́ ní fọlọ́run gbogbo ẹ̀ ti níyànjú so bóyá wà ń sìn ó máa bá mi bá Àjàyà sọ̀rọ̀ Ìjàyà fúnra ara ẹ̀ ẹkùn. èjì rẹ kò sí nǹkan tá a máa ṣe amadájì ìyá ẹ náà ni o nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ti dé bá a méjèèjì. just calm down like man ṣé bí ọkùnrin yìí mo kò ó ti máa sọ gbélé fún mi tẹ́lẹ̀ mi ò kọ́ bí ara sí ni mo kọ́ UK ni mo wà so I was gbogbo ẹ̀ rú mi lójú I was confused nígbà tó ń dé tó ń lóun gbówó lẹ̀ Ìjàyà ó ga fún ẹ o tó wá fẹ́ gbówó lẹ̀ lọ́wọ́ mi. pèmí máa tún gbówó lọ́wọ́ yìí ọlọ́wọ́ máa gba owó lọ́wọ́ yìí. tí ẹ máa wọlé owó lẹ̀ sí ọ máa fà balẹ̀ fún ẹni. ìṣú aláìyá mi ṣe. tiẹ̀ ṣé bí ọkùnrin. o ti di àgọ́ ó ti náwó gan. ó ti náwó gan. PA, why you like this? You are a man now, cheer up. Bínú ọkọ mi, àdúrà yẹn á gbà àti wà tó kejì rẹ̀. Ẹ ṣàṣeyọrí. Ẹ má wọlé gbogbo ẹ̀ sí mi. Láti tàti mọ́ra sí ẹ̀wọ̀ ẹ̀ fògùn fọ́lọ̀. Mama, tí bá fún yín 200,000, ṣé lè fi ṣe business? Kí lẹ pé? 200,000, ó kéré ni màmá. Owó ńlá ni, ó ti tó. Ó dẹ̀ máa tó yín, ẹ ṣúọ̀. Bàbá. Mo dúpẹ́ o mo ṣe ní. Mama ìdìde ó kéré gan. Owó ńlá ni. ẹ ṣeun sà ọ̀gá tiwa ẹ ṣe gan Ọlọ́run á dára fún yín ìyá tiwa lélẹ́yìí o lọ́wọ́ àtàn tó wà ní gbogbo ẹ̀ àwọn máa ń ṣáré tiwa ni ó ti yé yín. Mo dúpẹ́ o bá mi dúpẹ́. Ìjàyà kù máa tẹ́wọ́ fún ẹ máa wọlé. àwọn àti èmi kàn dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ tí wàá pè mí àti èjì rẹ̀ mi àjọ pàdé. ẹ máa jẹ́ kí mi wá bèèrè lọ́wọ́ yín ṣé òun ni Táyé ni àbẹ́mi ni Táyé àbí òun ni Kẹ́hìndé àbẹ́mi ni Kẹ́hìndé kò yé mi o. Ìwọ ni Kẹ́hìndé òun ni Táyé. mo Táyé ìwọ náà má máa ké mọ́ náà yá ẹ lélẹ̀ fàyà ẹ múra fàyà ẹ múra. Ìjàyà. Ẹ̀yin méjèèjì ẹ dìgbà ẹ fún mi ẹ níṣẹ́ lásán o ogun ayé ò ní borí yín o ìṣẹ̀dá yín ò ní gbẹ̀bọ̀dé pẹ̀lú ògo Ọlọ́run ẹ débi gíga o bẹ́ẹ̀ ló máa rí o ẹ ṣé ọkọ mi ẹ ṣé o ṣe mo dúpẹ́ o. Hello, brother Lazarus. Àlàáfíà ni. Báwo everything? Glory be to God. Gbogbo ni fún Ọlọ́run. Ṣe rí kò sí ní tọ́lọ́run ò lè ṣe kò sí ní tipa àdúrà ò ká ṣẹ́yìn náà rí wípé ó sàn láti súnmọ́ Ọlọ́run báyìí bẹ́ẹ̀ni ṣe rí àdúrà ló ń gbà agbára ò kì í gbà ẹni tó bá ti jadùn àdúrà ó máa mọ bó ṣe ń súnmọ́ Ọlọ́run kò sí ní téèyàn bá fẹ́ dáwọ́lé ó gbọ́dọ̀ fi síwájú Ọlọ́run ni gbogbo ìrìn àjò ẹ̀dá iwájú Ọlọ́run ló gbọ́dọ̀ máa wà nítorí ẹ̀ làwọn Yorùbá gan ṣe sọ wípé gbogbo tó ń da ó fẹ́ àdúrà ní tí ò da náà wájú Ọlọ́run náà la máa kó sí eléyìí náà máa jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin náà láti máa fi kọ́ àwọn ẹlòmíì wípé èèyàn kì í jìnnà sọ́lọ́run ẹni tó bá ti jìnnà sọ́lọ́run Ọlọ́run máa ń jìnnà sírú ẹni bẹ́ẹ̀ ni ẹni tó bá ṣiṣẹ́ fọ́lọ́run náà lọ́lọ́run náà máa ṣiṣẹ́ fún irọ́ fóònù mi kejì ló ń rìn tí má ti bá yín sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀sìn máa lọ gbé yẹn kò sí wàhálà sàmú fẹ́ máa jáde ní mítìn lọ sí ń pè mí ẹ̀yin náà báyìí sìn gbọ́dọ̀ máa pa tọ́ọ̀tì jẹ mọ́ in fact mo ti rí message tẹ́sẹ̀ sí mi pé ẹ̀yin náà fẹ́ join workers so ẹ̀yin náà God bless you sir dẹ̀ má change súnmọ́ Ọlọ́run God bless you Ọlọ́run kó gbàdúrà fún yín Olúwa Ọlọ́run Jákọ́bù kó dáàbò bò yín kó gbé ìhó yín sókè kó rọ̀ ìrànlọ́wọ́ sí yín láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ogun tó ti ṣẹ́ láyé yóò ní gbérí mọ́ gbogbo tẹ́ ẹ bá ti ń dáwọ́lé láti sìn lọ a máa yọrí sí rere gbogbo ibi tẹ́ ẹ bá ti nà pàdúrà sí kàdúrà máa ṣiṣẹ́ fún yín níbẹ̀ Olúwa Ọlọ́run ìpè mi kó gbé yín sókè ìpè tẹ́ ẹ wọnú ìpè yẹn máa pè yín ayé yóò dẹ̀ ní rí bákan náà mọ́ kọ́lọ́run kó gbàdúrà yìí Jésù Kristi Olúwa wa àmín èmi àdè máa sọ̀rọ̀ lẹ́sà mo ń bíbẹ̀ láti lọ sí ministers meeting ni tí má ti dé ẹ̀ lè wá rí mi ìrọ̀lẹ́ máa wà round God bless you God bless you.
owó èrò èrò eye èrò tìrẹ jẹjẹ ẹ bá mi wí fún wọn níbẹ̀ pé n kò tí ì rà olùwẹ̀ bá mi wí fún wọn níbẹ̀ pákòkò kò tí ì tó ẹ bá mi wí fún wọn níbẹ̀ pé n kò tí ì lọ orúkọ ó padà wálé orodo kó padà wálé ikú délé kó bá mi nílé àrùn délé kó bá mi nílé ikú délé ṣe kó bá mi nílé àrùn délé kó bá mi nílé ewu 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 ń bẹ lóko ló ń gẹ ewu 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 ń bẹ o fúnra o tètè fúnra kọ́ mi má bàtà ẹ̀wọ̀n gbé rẹ́nu owó rẹ́nu tètè fúnra kọ́ mi má bàtà ẹ̀wọ̀n gbé rẹ́nu torí pé àìfúnra pàǹṣá ló fi jáná àìfúnra àjà lọ́kẹ́dẹ́ ẹ̀wọ̀n tètè fúnra kọ́ mi má bàtà ẹ̀wọ̀n gbé rẹ́nu ojú má rí bí gbogbo ara lóògùn ẹ̀ àní kójú má rí bí gbogbo ara lóògùn ẹ̀ ohun tó bá kọjá òye èèyàn ó ẹ̀ka fúnra ni ohun tó kọjá òye èèyàn ó ẹ̀ka fúnra àlejò ẹrù kó má ṣe kí mi sílẹ̀ àlejò ẹrù jìnnà rere àlejò ẹrù kó má ṣe wá mi wálé.